àbí kẹ́yìn kọ́kóra yín jọpọ̀ kẹ́ máa gbé àwọn èèyàn ṣépè torí pé ẹ nífẹ̀ẹ́ èèyàn ẹ ṣe bẹ́ẹ̀ náà ń gbà tí mú o ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ ta ọjà tẹ́ ẹ ní ọjà lọ́wọ́ tẹ́ fẹ́ tajà tẹ́ fẹ́ promote page yín tẹ́ wò pé nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní àtáàkì àwọn èèyàn tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní insult àwọn èèyàn lẹ́ máa fi ní recognition ọmọ àǹtí mi èèyàn ò lè ta jerùpẹ̀ kó gbowó òkúta kò possible kéèyàn ta jerùpẹ̀ nílé ayé kó gbowó òkúta n tó bá tà n tó bá gbìn ní wàká tí wọ́n bá ní kíyọ̀mí èmi ò rò pé ó need kíyọ̀mí apologize for everybody fún anybody because tó bá apologize you're his own àbí that is own cup of tea tí kò bá dé apologize wàhálà ti ènìyàn ó apologize o kò apologize o kò change ìwà ẹ̀ the only thing n tẹ́ máa ń fà ni pé ṣe rí problem tó máa ń ṣẹlẹ̀ sẹ́yìn èèyàn ni pé tó máa fi ń dàbí pé kéèsì Mohbad sì máa ń tún lọ kéèsì ọmọ yẹn sì ń dàrú sí ni pé tí ènìyàn méjì bá ní issue tàbí ènìyàn mẹ́ta ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí láàrin wọn tó bá jẹ́ pò ń gan ní fault àti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé nìyẹn náà ní ẹ̀bi ó máa ń difficult fún yín ẹ mọ̀ mú ọwọ́ àwọn ènìyàn kan dúró ẹ mọ̀ attack ènìyàn kan ẹni tó wá jẹ́lẹ̀ kẹta torí pé ẹ ti nífẹ̀ẹ́ sí ẹ ní jẹ́ kó mọ àṣìṣe tó náà bá ń ṣe ẹ ní jẹ́ kó mọ ibi tó náà ti ń ṣàṣìṣe kó lè tún ìdí ẹ̀ ṣe ẹ máa mú ọwọ́ yẹn ẹ máa sọ pé ẹ ṣàjẹ́ ká parí ẹ̀ ẹ jẹ́ kẹ́nìyẹn wá apologize ń ló fa ohun tó ń ṣẹlẹ̀ láàrin Arífà àti Yọ̀mídé nígbà tí Arífà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kárífà sọ ìdí tó fi ń sọ ọ̀rọ̀ tó ń sọ sí Yọ̀mí ẹ jẹ́ kí Yọ̀mí kó pour out mind ẹ̀ lórí n tárífà ṣe fún ẹni kí Yọ̀mí má bínú Arífà ó yá apologize ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n tún jọ ń ṣiṣẹ́ pọ̀ níbi tán tún jọ ń ṣiṣẹ́ pọ̀ làwọn àṣírí mi tún ti ń bọ́ sọ́wọ́ Yọ̀mí ọwọ́ Arífà according to him làwọn àṣírí mi tún ti ń bọ́ sí lọ́wọ́ ká ní ẹ jẹ́ kí wọ́n fi ojú ajé konísọ̀ nígbà náà tẹ́ ẹ sọ fárífá pé ìwà tó wù ń bí ó wrong kí Yọ̀mí pọ́ọ̀lù tó wà nú ọkàn rẹ̀ síta kó sọ fún Arífà fúnra ẹ̀ pé kí ni mo ṣe fún ẹ tí mo fi deserve eléyìí so kí Yọ̀mí wá ní Arífà wá okay ẹ má bínú báyìí ló fà tí mo fi ṣe nǹkan báyìí kárífà sọ ìdí tó fi wúrú wà yẹn kéèsì àlójú bọ̀tẹ́ láìkẹ́ máa múyàn lọ́wọ́ ń ló fa ẹlẹ́ẹ̀kejì tàkọ́kọ́ tí ò tán nílẹ̀ ń ló ran tẹ́lẹ̀kejì lọ́wọ́ ogun abẹ́lé tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ ń ló fa sábàbí ogun tó tún ṣẹlẹ̀ lọ́wọ́ nísìn because ibi tó ṣẹlẹ̀ wọ́n tó gbóhùn síta ẹni kí Yọ̀mí dákẹ́ ńgbà náà Arífà lóun lẹ́rìí lọ́wọ́ àlóun lẹ́fídẹ́ǹsì lọ́wọ́ then evidence tó wà lọ́wọ́ ẹ̀ fi sílẹ̀ tó bá lè fi ṣe ẹni ẹ ti jẹ́ ká gbàgbé ẹ má wọrí mẹ́tí ẹni kárífà apologize fún gbogbo èèyàn kó apologize for everybody tó disappoint ẹ jẹ́ kó sọ̀rọ̀ ǹjọ́ náà ẹ nítorí pé kò fẹ́ dá yín kò dá yín lò ẹ kò irọ́ ló ń pa ẹ ti kà pé irọ́ ló ń pa báwo lẹ ṣe máa dárífà ń parọ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní àtàkì ẹ ń fún jẹ left and right ẹ lè ló ń parọ́ ẹni tẹ́ ẹ bá tí ì rí kó gbé ẹ̀rí ìtọwọ́ rẹ̀ síta ẹ lè ló ń parọ́ èèyàn ń repeat ẹ̀ ó lóun ní ẹ̀rí lọ́wọ́ tó pọ̀ ṣùgbọ́n gbà tẹ́ ẹ ti fi àtàkì sílẹ̀ ṣe rò pé ẹni tẹ́ ẹ àtàkì náà rí ẹ máa á wá sọ pé ní tẹ́ ẹ fẹ́ gbèrè gan òun ò ní fún yín ó wà máa fún ẹni yẹn jẹ everybody wọn náà ló fẹ́ ní crowd o everybody náà ló fẹ́ kérò máa wá sórí platform o everybody wọn fẹ́ máa yín evidence jẹ ni o wọ́n mọ̀ yín jẹ díẹ̀díẹ̀ tó bá yín jẹ díẹ̀ lénìí tó fún Yọ̀mí jẹ kòsà tó rìlíìsì nǹkan ẹyọ kan tó bá tún yá o tó tún di pé òun lọlẹ̀ wọ́n á tún yín mi sókè ẹ̀yin public lẹ́fà téèyàn méjì bá ń jà ẹ pè ẹnì kíní ẹ pè ẹnì kejì ẹ bá ẹnì kíní wí ẹ bá ẹnì kejì wí ibi tí fọ́ọ̀tà àwọn méjèèjì bá wà ẹ sọ fún wọn ṣùgbọ́n ẹ̀yin ẹ mọ̀ di ẹnìkan lọ́wọ́ mú ẹ wà máa sọ pé ẹni tẹ̀dẹ̀ ń dì lọ́wọ́ mú á tún máa dákẹ́ ẹni tẹ́yìn wá fi lélẹ̀ pé kó máa jà lọ òun sì tún máa sọ̀rọ̀ lọ́n títí ẹ̀ ṣe wá rò pé àwọn èèyàn gọ̀ ni ṣé ẹni tẹ́ di ọwọ́ tiẹ̀ mú pé kó máa sọ̀rọ̀ so stupid ni ṣé mọ̀ pé lẹ́ran ara ni gbogbo wa
ẹ̀yin lẹ máa impose àwọn èèyàn lé àwọn èèyàn lórí, ẹ̀yin lẹ máa fi tipátipá impose àwọn èèyàn dandandandan lé àwọn èèyàn lórí. N tó dẹ̀ ṣẹlẹ̀ sí ìjọba lè nínú tó fi di pé tí nǹkan bá ṣẹlẹ̀ nínú gọ́fmẹ̀ntì tí wọ́n ń kówó jẹ tí gbogbo ìlú ń bàjẹ́ àti fèsì ìjọba problem ni nígbà tí fún wọn láyọ̀ láti ilẹ̀. Ìgbà tẹ́ bá wá fẹ́ bí wọ́n léèrè wọ́n á kọ́lọ́pàá jáde fún yín. Àwọn dẹ̀ náà sòfin pé there is freedom of speech, freedom of expression. Ó wà ní fundamental of human rights nínú 1999 constitution section 38 to 40 under fundamental of human rights. Àwọn náà ní there is freedom of speech, freedom of expression. Kí wá lóde tó jẹ́ pé tá bá wá express ara wa lẹ́nìí láti rude. Ẹni bá express ara rẹ̀ jù ló rude, ó ní ìgbéraga, ó jọra ẹ̀ lójú. Torí pé sọ tó wà nínú ẹ̀ ó pour mind ẹ̀ síta. Ló rude. Bẹ́ẹ̀ dẹ̀ ni ní sọ tẹ́ni yẹn sọ. Ni wọ́n ń gbógun tì wọ́n ni. Ìgbà yẹn lẹ mọ̀ sọ pé ṣe ni wọ́n ń gbógun tì wọ́n, wọ́n ń jealous wọ́n ni. Kíni yẹn common fún ẹ̀yin Yorùbá, especially nínú ẹ̀yin justice for Mohbad. Tẹ́ bá ti nífẹ̀ẹ́ èèyàn kan tó pẹ́ nìyẹn lẹ fẹ́ máa gbọ́, tẹ́ ẹni tó ti fi nǹkan kékeré kan tù yín lójú. Tán bá wá sí àṣìṣe téèyàn bá wá ṣe ni wọ́n ti ń jealous wọn ni. Ẹ̀sọ́ náà gbà àti Bukky. Ẹni ṣe náà ń jealous Bukky. Nítorí pé Bukky ń bá bàbá Mohbad sọ̀rọ̀. Wọ́n ń jealous ẹ̀. Ìyẹn náà ṣe fùlàngà ńgbà náà. Ó máa gbé yín débẹ̀. Ibo ló wà yín dé báyìí inú agbami òkun. Ó yá jù yín lẹ̀ sínú omi. Mo máa gbé yín débẹ̀. Ṣé kò yẹ kí àwọn mistake tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀, àwọn ìkọ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀, ṣé kò yẹ kó fún yín ní kó train yín wípé èyàn ò kí ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe? Àwọn mistake tẹ́ ẹ ti gbé, ìgbésẹ̀ tẹ́ ẹ ti gbé tó ti tì yín sígbó, ẹ̀yin kan iná lẹ praise mú ìwà tẹ́ ẹ gbé mú ìwà lérí, mú ìwà padà wà yín dànù sí gbó ni. Ẹ mú jòsí bẹ́ẹ̀ ṣe rù lérí ní bí àpò kòkó. Anybody tó bàbá ló lọ́mọ ẹlòmíì àti ẹ̀ ló ṣẹlẹ̀ sọ́mọ á ló ṣẹlẹ̀ sóhun onírú ọmọ Mohbad yẹn ní èjì. Wọ́n ń gbógun ti bàbá yẹn, wọ́n ń ṣe kíní, àwọn ìyá ká bú ẹkún gbà, àwọn ìyá alábòsí. Wọ́n ń gbógun ti bàbá yẹn tó dẹ̀ jẹ́ pé ònìkan ló jìyà lórí ọmọ, ló sọ́bà lórí ọmọ rẹ̀. Ṣé gbàjòsí máa jáde fún yín? Ibo ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀? Ó lẹ́yìn oní pátákó pẹ̀lú onígi ewédú ẹni explanation. Wọ́n ní ẹ sọ díẹ̀ kẹgbẹ́nu dákẹ́. Abẹ́ fẹ́ forí gbègún. Ṣé bóun ló ń lọ mọ̀? Abẹ́ ti gbàgbé. Ẹni tẹ́ ẹ gbẹ́ lẹ́yìn kò wá rò gbogbo yín, ó kó everybody yín pọ̀. Ó ní ṣé fẹ́ forí yín gbègún ni. Ó ní ṣé fẹ́ forí gbègún ni. Ṣé bóun ló ń lọ mọ̀? Ẹ sọ díẹ̀ kẹgbẹ́nu dákẹ́. Kò sọ, ó kó yín pọ̀. Ìgbà tó wá rán yín mọ́gànná tí gbogbo owó tó gbà tó wọgbó, tí ò sí accountability, tí ò sí nǹkan kan tó tún wá ń padà bọ́ta lẹ́yìn owó tán ló wà nínú GoFundMe. A gbọ́ pé mi wá sọ pé $1,000 ló sì kù nínú ẹjọ́ náà. Ókè, ṣé kò tó sí ọ̀tọ̀, kò sí tó ṣe DNA test. Wọ́n tún wá ń béèrè fún owó DNA test lọ́wọ́ yín. Ìgbà ilẹ̀ yín gan wá yarí pé kò jọ. Ìgbà ilẹ̀ tó wà mọ́ lọ́rùn pé bàbá yìí ò dá ó ń pretend ni. Ọ̀gá wọn sọ ìyẹn blogger wọn ó lò máa gbé yín débẹ̀ bẹ́ẹ̀ ṣe náà rè. Wọ́n jẹ́ lọ́sí ẹ ní táwọn èèyàn bá sọ pé bí wọ́n náà ṣe ń ṣe yóò tó ó ń ba kéèsì jẹ́, ó ń destroy evidence, ó ń ṣe gbà, ó ń ṣàwò ẹni wọ́n jẹ́ lọ́sí ẹ ní àwọn ohun rẹ̀ lọ́fẹ́ gbọ́ àgbọn kankan. Bukky ni number 1. Gbogbo àwa tó kù lẹ̀ máa ń flag àjàjà kí Bukky jáde káwa wà ń ta flag everybody wà fún báyìí. Gbogbo àwa ẹ̀ ní illiterate ń gbà náà. Bukky wá wà dénú agbami òkun sìn yóò gbé yín débẹ̀. Ó lẹ́mìíhun ló máa fi gba kéèsì Mohbad. Tóun ò bá rí ẹ̀yìn Wùmí, tóun ò bá fi ẹ̀mí ń gbà, òun ò ní jáwọ́. So ti wá gbà fún yín. Kò gba kéèsì Mohbad fún yín o. Ó ra wà yín sínú agbami òkun. Ó dẹ̀ ra mú bóòtù. Gẹ̀rẹ́rìn jàre. Ó dẹ̀ rọra mú bóòtù. Nígbà ó wà dénú agbami òkun, ó dẹ̀ ra mú bóòtù. Kí ni mo wí? Ó dẹ̀ rọra mú bóòtù. Àbí kí ni kí n tiẹ̀ pé ó dẹ̀ rọra fi wọ ara rẹ̀ jáde. Ó dẹ̀ rọra wọ ara rẹ̀ jáde, ó dẹ̀ rọra fi ilẹ̀ síbẹ̀. Kẹ́ máa bára yín yí. Ńgbẹ́ wá wà débẹ̀ ẹ̀ wá ń kígbe, ẹ̀ wá ń pariwo. Wọ́n ti bá gẹ́ẹ̀sì Mohbad jẹ́ alẹ́ ni tó bá ṣẹ̀. Ẹ jẹ́ kó mọ̀ pé wrong. Ó gbé kenó ẹ ṣeun. Ẹ jẹ́ kẹ́ni tó bá wrong mọ̀ pé òun wrong.
ẹ yé báyàn bẹ̀bẹ̀. Ẹni tẹ́ ẹ fẹ́ bá bẹ̀bẹ̀ so ready láti mọ̀ pé òun ṣe mistake. Ẹni tẹ́ ẹ fẹ́ gbàdúrà fún so ready láti jáwọ́. Ẹni tí àdúrà máa ń bá ni ẹni tí ó máa ronú nínú ọkàn ara rẹ̀ pé mo dẹ̀ ṣàṣìṣe. Bọ̀ bóyá ojú wá ń tì àti bọ́ta. Bóyá nǹkankan ló ń kọ lọ́wọ́ àti bọ́ta, bọ̀ tí ẹ̀rí ọkàn yẹn ń jẹ́ pé mo dẹ̀ ti ṣàṣìṣe o. Irú wọn làdúrà máa ń bá, tàdúrà máa ń padà build wọn láti push wọn síta. Kì í ṣe ẹni tí ọkàn rẹ̀ ga, ọlọ́kàn gíga, onígbéraga. Bíbélì ní òun wo onígbéraga lókè réréré, òun wò wọ́n lókè réréré. Ó lẹ́nikẹ́ni tó bá rẹ ara rẹ̀ sílẹ̀ la máa gbéga. Ẹni bá gbéra rẹ̀ ga la máa rẹ̀ sílẹ̀. So náà fẹ́ bára rẹ̀ nílẹ̀ bí Jòsí ṣe bára rẹ̀ nílẹ̀ ni. Àbí kó mọ̀ pé Jòsí ti bára rẹ̀ nílẹ̀. Gbogbo àwọn tó fẹ́ràn Jòsí ẹ wá wọlé ni wọ́n wá ń wọnú sí lára. But ojú ń tì wọ́n torí irú àwa yìí. Pẹ̀lú wọ́n ṣe ń fún jẹ tó, ṣùgbọ́n wọ́n sì ń bẹ̀rù, ẹ̀rù sì ń bà wọ́n. Wọ́n sì ń fún jẹ díẹ̀díẹ̀ o, but wọ́n lè kùfì. Wọ́n wá ti torí pé káyé má bàa mú wọn wá fèsì Gírèsì. Bẹ́ẹ̀ dẹ̀ ní bàbá Mohbad náà bá pò. Náà fi wá fèsì Gírèsì tẹ́ fi rò wípé bóyá Gírèsì náà bá já. Gírèsì kọ́, wọ́n ti fún bàbá ní tiẹ̀. Wọ́n wá padà fún, wọ́n wá fèsì Gírèsì. Wọ́n fèsì Odùmọ̀ṣù. Ṣùgbọ́n torí ti wá, kán mọ̀ sọ wípé ẹ mọ̀ pé ti fún bàbá náà jẹ, kán mọ̀ sọ pé kíní náà fi dẹ ẹgbà rẹ̀ lẹ̀ torí irú àwa yìí. Kí wá ló ṣẹlẹ̀ lórí ọ̀dọ̀ ti Yomi náà? Kò sẹ́ni tó hate Yomi. Kò sẹ́ni tí ò like Yomi, but nílé ayé yìí má máa wà baramore jẹ. Kò sí tí ènìyàn ò bá ṣe fún ẹ, tẹ́nìyàn bá ti ṣe ẹ́ lóore rí, kódà kẹ́nìyàn hurt ẹ, just move away. Just walk away. O ní láti bọ́ta kó wá máa gbé wọn ṣépè tọmọtọmọ torí pé wọ́n ṣe ẹ́ lóore mọ́. Kó máa bù wọ́n lépè lórí torí pé wọ́n ṣe ẹ́ lóore mọ́. Láì ṣe pé bó yóò bá wọn bẹ̀ níbi tán ti ń ba tiẹ̀ jẹ́. Àbó tún padà rọ́wọ́ wọn pé wọ́n lọ ba tiẹ̀ jẹ́ nbìkan. Tó bá jẹ́ pé o rọ́wọ́ wọn bẹ̀ bí mo ṣe wà, a lot of things ni ojú mi rí nínú justice yìí. Mo mọ àwọn tí wọ́n mọ message Mr. Motosho. Kò sí àwọn tó message Mr. Motosho ńgbà náà tí Mr. Motosho ní screenshot fún mi. Tán máa ní kó kúrò lọ́dọ̀ mi kó wá sórí platform àwọn. Many people lára àwọn tó wà lọ́dọ̀ Kẹ́rímọ́ lọ́nà tán jọ jẹ́ ọ̀rẹ́ àìmọye. Ṣùgbọ́n ṣé ẹ rí mi kí n bọ́ta kí n wá sọ̀rọ̀ sáwọn yẹn, kí n wá dárúkọ wọn ta wípé mi ò dé ṣe aburú fún yín o. Kí ló dé tẹ̀ ń wá mi? Èmi ò kì í pe èèyàn lórí platform yín o. Mi ever lọ sí orí platform tàbí kí n rán yàn pé kí wọ́n lọ máa pè yín pé ẹ máa bọ̀ wá sí platform Tẹ́ní. Ọ̀dọ̀ Tẹ́ní nìkan ló dá lẹ́tí lè gbọ́rọ̀. Ẹ kúrò lórí page ẹ̀, wọ́n ṣe fún mi dáadáa. Àwọn kan náà kọ́ mú Ìyá Àǹjọ́lá kúrò níbí. Non side ìgbà táwọn àtàwọn Gírèsì jọ ń rìn papọ̀, táwọn Gírèsì onídìí òkè wọ́n jọ ń ṣe. Gbogbo àwọn tó pera wọn first lady lẹ́nìí ọ̀dọ̀ mi náà ti kúrò. Tíìmù Gírèsì ní first lady tó sọ̀rọ̀ lọ́dọ̀ lórí ẹbí lẹ́nìí. Tíìmù Gírèsì ni wọ́n. Agbo wọn ti fọ́ náà fi wá padà sọ́dọ̀ olórí ẹbí. Tán wá ń gbèjọ olórí ẹbí. Lẹ́yìn tó yẹ kó jọ ń fún olórí ẹbí jẹ́ngbà náà. Tó yẹ pé àwọn àti Gírèsì náà jọ ń ṣàdúrà. Ibi gbogbo wọn ti kúrò. Nígbà tí wọ́n rí pọ́n ti mú Jòsí balẹ̀ tán, tí agbo wọn ti fọ́ wọn rí bí lọ, àwọn mi ojú tí wọ́n pààrọ̀ orúkọ wọn. Wọ́n wá change ohun. Wọ́n change ohun wọn. Wọ́n pààrọ̀ orúkọ wọn wá pààrọ̀ ohun. Ń làwọn tẹ́ rí, àwọn tẹ́ rí orúkọ wọn rí. Ẹ lọ wo show tẹ́ ẹ máa ń ṣe. Ẹ̀yin tẹ́ bá máa ń screen record láti snap platform ní gbogbo gbà. Ẹ lọ máa record ẹ̀. Ẹ lọ wo àwọn tó wà ń bẹ̀ sìn. Most of àwọn tó padà ń gòkè yẹn ṣe orúkọ wọn bẹ̀ tẹ́lẹ̀. Nígbà tí Jòsí sì ń rìn. Nígbà tí Bukky náà sì ń rìn, ṣe rí wọn bẹ̀. Àwọn ìyá mi tán gòkè sì tán pàrọwà, ṣe rí wọn bẹ̀. Ọ̀dọ̀ Jòsí náà wà ń gbà náà. Ọ̀dọ̀ Bukky náà wà ń gbà náà. Gbogbo wọn ìjọ ń ṣépè ní. Ọ̀dọ̀ Comfort náà wà. Ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé àwọn ti lulẹ̀. Wọ́n tún wá fẹ́ gbé ẹlòmíì. Àwọn làwọn tán máa ń pretend láti ba ìgbésí ayé èèyàn jẹ́. People yóò need the justice. Wọ́n ti mọ̀ pé ń tẹ́ ń ṣe ń bẹ̀ yẹn. Bí ẹ bá ṣe ń fà á, tí Yomi ṣe ń ṣe yẹn, kéèsì yẹn á máa gùn. Kéèsì yẹn ò ní tètè tán. Jòsí ti sọ fún yín, ó ní bẹ́ẹ̀ ṣe ń bára yín jà. Ó lóun ló dáa. Torí tẹ́ ẹ̀ bá bára yín jà, kéèsì Mohbad ó tán. Bẹ́ẹ̀ ṣe ń lura yín, tẹ́ ń gbéra yín ṣépè tọmọtọmọ.
tán gbé fọ́tò àwọn ọmọ yín sẹ́yìn yẹn ó ní ohun tó ń fẹ́ nìyẹn ṣé Béjòsí ló sọ ní publicly ó ní bẹ́ẹ̀ ló ń fẹ́ kó máa rí nísìn Comfort ló ń lò láti dá ìjà sílẹ̀ but Comfort yẹn ti wá rí pé oògùn tó ṣe Jòsí tó ṣe sí Comfort àtàwọn tíìmù rẹ̀ kán máa fi dojú ìjà kọ ìsàlẹ̀ ń bí ó ti wá mú wọn sìn ó wá rí wípé ọ̀dọ̀ tiẹ̀ náà fèsì Grace náà bá mú mọ́nu ìdínú tó fi tú okùn kan fi kúrò tó fi wá wò pé agbowó làwọn ló fi divert àwọn people náà fi gbé wá sọ́dọ̀ Yomi Àrífà ó yẹ mọ́ bára yín jà Yomi tó wá ronú wípé ṣé ọmọdé ni mí ni okay Àrífà ṣé ọmọdé ni mí ni jẹ́ kí n kọ́ àwọn ìṣẹ́gbẹ̀ tó bá tiẹ̀ fẹ́ fèsì Àrífà tán jọ ń fa sùrùtù èwo làbúrò kó everybody papọ̀ ń tẹ̀yìn èèyàn ṣe òtítọ́ sí nìyẹn tó ń dùn mí tí mi rí pé àwọn èèyàn sọ ọ̀rọ̀ sí ṣé tóun àtàrífà bá ní issue ṣé ó yẹ kó ta sí everybody ṣé gbogbo èèyàn ló yẹ kó kó papọ̀ nígbà tó bá lè ronú wípé tó bá ti tàrífà bá dórí platform èèyàn kan mo gbọ́njọ́ ṣe kó máa sọ wípé rú èmi support wọn tó fi ń ṣèdí mi tó fi ń sọ̀rọ̀ tó tún ṣépè kò tún wá ṣe lẹ́mọ̀ ó tún ṣépè ó tún fi àwọn ọmọ ọlọ́mọ rẹ̀ ibi báyìí ni mo wà tán ti ń ṣépè fún ọmọ rẹ̀ tí mo lọ́mọ ọlọ́mọ ò mọ nǹkan kan èmi fúnra mi gan èmi àti Yomi ní ìṣùnjọ́ kan torí pé ó fẹ́ sọ̀rọ̀ ó fẹ́ kí ayé bìlífù òun ó wá mú ọmọ ẹyọ kan tó bí kó má jèrè ọmọ yẹn kó sùn ó fèpè ńlá lérí ara rẹ̀ ó fọmọ yẹn ṣépè mo dorí kodò bẹ́ẹ̀ omi dẹ̀ ń jábọ́ lójú mi pé irú abiyamọ wo ni Yomi is a evil person kò sí abiyamọ gidi mi jáde sórí platform mo wọnú inbox ẹ̀ mo ní má try to try yẹn mọ́ mo ní tí o bá sọ̀rọ̀ tá yóò bá believe ẹ wá nǹkan mi fi ara rẹ búra má lu ọmọ ọlọ́mọ fi ṣépè mọ́ àwọn ọmọ tẹ́ ń rí yìí wọ́n kéré jọjọ báwo ló ṣe máa fi èpè ńlá bẹ́ẹ̀ yẹn tó máa fi ọmọ ṣépè pé kó má jèrè rẹ̀ sọ mọ̀ wípé o ò fira rẹ ṣépè báwọn ọmọ yẹn ló gbàdúrà pé kí ọ̀tá ẹ̀ kó kú torí tó bá fi mọ̀ pé ò ní jèrè ọmọ yẹn that means ọ̀tá ọmọ yẹn ló ti sọ pé kò lè rí ilé ayé gbé kò lè nítumọ̀ mo ní má ṣe bẹ́ẹ̀ má ṣàbíyamọ Yomi bú mi níjọ́ náà insult mi níjọ́ pé ṣe bó ló ń lọ́mọ ó ti torí ẹ̀ ló fi kọ́kọ́ unfollow mi lálákọ̀ọ́kọ́ gbogbo géèmù ẹ̀ ni mo rí tí n bá parọ́ mọ́ ẹ ẹ̀dá àrí ó ṣèdájọ́ fún mi èmi máa ń wọnú inbox ẹ̀ lọ bá a sọ̀rọ̀ kí n tó bínú bọ́ ìta tán kí n tó force out tán kí n tó bọ́ta ó ti kàn mí léwo ni o èmi máa ń wọnú inbox ẹ̀ tó bá wrong tí n bá ráwọn àṣìṣe tó ń ṣe èmi máa ń wọbẹ̀ má kì í nílọ ó ní ṣe bóun ló ń lọ mọ́ n tí Yomi sọ ń jọ́ náà nù pé tóun bá fọmọ òun ṣépè mo ní báwo ló ṣe máa fi ọmọ àkókò ṣépè ìtorí ẹ̀ nìyẹn ọmọ yẹn náà fi jáde time yẹn pé kó má fọmọ òun ṣépè mo wá ní ìwọ ló fa fault tí ọmọ yẹn fi sọ̀rọ̀ ó ṣe fi rẹ̀ ṣépè instead ọmọ yẹn bíbélì gan ni pé tí nínú ìwé Matthew ó ní ẹ má ṣe fi ohunkóhun búra yálà tó wà nínú afẹ́fẹ́ tàbí nínú omi ẹ má ṣe fi ọ̀run yín búra òun Ọlọ́run gangan kẹ́ ẹ má ṣe fi òun búra ẹ má ṣe fi òun jẹ́rìí èké ó ní tí bẹ́ẹ̀ yín bá jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ ni ìyẹn mi pé tẹ́ ẹ bá tó bá jẹ́ pé òótọ́ lẹ sọ tẹ́ bá ti ní òótọ́ ni táwọn èèyàn bá sọ pé bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti gbàgbé tó bá ti sọ tó ẹ má fi nǹkan kan búra mo fi ilẹ̀ búra mo fa ayé mi búra kìíní Ọlọ́run tó lẹ̀mí mi àwọn tó sọ pé àwọn Ọlọ́run tó lẹ̀mí àwọn búra ńjọ́ kìíní àná kì í ṣe APC náà lọ wà yín gúnlẹ̀ fún nínú Yorùbá nation Ọlọ́run tó lẹ̀mí mi ni mo fi búra Ọlọ́run tó lẹ̀mí mi ni mo fi búra bó náà wà yín gúnlẹ̀ sí ọ̀dọ̀ APC wọ́n padà wà yín sínú inú election ni no Yorùbá nation 2020 no Yorùbá nation 2023 ṣẹlẹ̀ ṣùgbọ́n wáyé tán ní wàhálà ó ṣẹlẹ̀ ṣé wàhálà wa padà ṣẹlẹ̀ àwọn náà ń ṣe fàájì tán lọ tán bọ̀ àwa là lè gbójú tiwa síta ẹ̀ àwa là lè freedom ká ní free láti lọ lé ká ya fọ́tò pé a wà ní airport ká ṣe báyìí they no born us well a sneaking wọlé ni a sneaking jáde a máa sneaking wọlé a tún máa sneaking jáde ni àbí bó lẹ ṣe ń pèlé lóyìnbó ewélé tó bá correct sneaking ewélé tó bá correct kẹlẹ̀ pọ̀ ya
ń là wá ń ṣe ń gbà náà tá fi ń bọ́ta bá mi tap screen yìí tí ẹ ò ní yẹ tí ẹ ò ní dàrú ò ní pasánú ayé tán sneaky ìkànnù gbogbo ẹ̀ bẹ́ bá ṣe correct rẹ̀ tó bá ṣe fẹ́fọ́ yín sí ẹ̀mẹ́lẹ̀ tó bá correct no sneaky àti sneakers sneakers ẹ̀wẹ́lẹ̀ tó bá correct kẹlẹ̀ pọ̀ ṣé báwọn náà dẹ̀ ń lọ lé tán ṣe fàájì ńlé èmi lọ ṣe ìyàwó ńlé mi lè invite àwọn fans mi tí n bá invite àwọn fans mi nínú Nàìjíríà ǹjẹ́ tẹ́ǹtì mẹ́rin tí mo ti ẹ̀gbà fún family lásán ṣé mi nígbà tó 15 ṣé mi nígbà tó 15 mo béèrè ní o ṣérò ò ní yapa èmi pretend mo ra bòókẹ́ àwọn dẹ̀sẹ̀ náwó gbogbo ayé lórí kódò wọ́n tún fọlọ́pàá escort wọn àwọn dẹ̀ náà láwọn máa gbé wa débẹ̀ táwa náà fi ń jambla inú ńgbà náà àwọn náà láwọn máa wà wá gúnlẹ̀ ká nìṣó wájú bàbá o héyà àwọn tán wá láwọn máa wà wá gúnlẹ̀ àwa la ń bẹ̀rù kiri àwọn tán láwọn máa gbé wa débẹ̀ àwọn náà ń sáyé tí wọ́n tán ń ṣènáwó ọlọ́pàá ló tún máa secure wọn. So therefore don't let anybody use you. Ìwọ tó ń gbé ìjà káàkiri tó ń gbé àwọn èèyàn ṣépè nítorí pé ìjà wà láàrin àwọn èèyàn ẹni bá jẹ̀bi ẹ jẹ́ kó mọ̀ pé wrong kò sẹ́ni tó ní kó mọ̀ poor mind ẹ̀ n tó bá fi mú aṣọ tó dé eégún náà ló dé lẹ́ha o n tó bá fi mú ẹnì kíní tẹni pé kí ló dé tẹ́nì kíní ò lè lọ pè nínú inbox kó sọ̀rọ̀ n ló mọ̀ ọ́ náà tí ò lè pe ẹni yẹn tó fi di pé orí ṣòro lọ tó fi lọ ń bú wọn wọ́n tún wá ń bẹ sọ̀rọ̀ wọ́n tún wá ń bẹ bẹ́bẹ̀ ó tún jáde again lánàá ó tún gbé everybody ṣépè tọmọtọmọ wà tún wá máa ṣe ṣé bí mo sọ fún yín nísìn wà máa so passport yẹn ibo lẹ lọ nínú ayé ìgbéraga ló ń síwájú ìparun agídí ọkàn ló ń ṣáájú ṣubú ibo lẹ yín lọ́nú ayé kí lẹ ti ṣe nú ayé ìrìn àjò mélòó lẹ ti lọ́nú ayé travel mélòó lẹ ti lọ́nú ayé ìgbà wo lẹ ti jáde kúrò Nàìjíríà àìmọye ọmọ àǹtí mi sọ̀rọ̀ àwọn tó wà nílùú òyìnbó yẹn ń tẹ́lẹ̀ omi wọ́n dè mọ́lẹ̀ ní Nàìjíríà fíìmù kan mo ṣe tí mo fi kọ́ odidi ilé mi ọmọ àǹtí mi ilé tí wọ́n níyẹn ilé tó kọ́ yẹn boss quarter ní nínú ilé ẹlòmíì ilé ọdẹ security guard room ó ní fún ẹlòmíì ní ẹ̀gbẹ́ ilé ẹlòmíì but glory be to God Ọlọ́run bless yẹ Ọlọ́run rán ẹ lọ́wọ́ láti kọ́ ilé ó ní iye ọdún tó ti ń bá eré fíìmù bọ̀ bóyá ó ti lé ní 15 years o bóyá 20 years ní o ṣe wá kọ́ láàrin ọdún méjì sísìn ó wá dúpẹ́ fọ́lọ́run kó yin lọ́run lógo pé wọ́n Ọlọ́run tiẹ̀ sí ọ lórílẹ̀ ó tún wá ń fìyẹn brag fáwọn míì tí ò tí ì ní kò sẹ́ni tó sọ pé ò ní nǹkan ìwọ ló fa sábàbí tí ayé fi ń sọ̀rọ̀ sí ẹ gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ní ìwọ ló fa ìdí tí ayé fi ń wọ ẹ nílẹ̀ tán fi ń wọnú sí ẹ lára oníjù ẹ̀ celebrity ṣé bí mo fi passport mi hàn yín lẹ́ẹ̀kan irú àwa tán pè lólóòrùn yìí tán lólóòrùn ni wá wọ́n ní irú àwa tá a kọlà sóhun olóòrùn ni wá wọ́n ní kí làwa ibo làwa ti lọ nínú ayé ìrìn àjò wo làwa ti lọ nínú ayé this is my passport ó ti rí pójú mi ni sórí pójọ mi this is me mo fi wọ̀nyí mọ́ èèyàn lẹ́ẹ̀kan 34 pages ló wà nínú passport 34 pages màmá amúlẹ́yọ kọ̀ọ̀kan so àwọn ilé tí mo fẹ́ fi wọ̀nyí ní o 3 4 5 6 now mo ìfẹ́ kórúkọ mi sóńbẹ̀ bọ̀ sórí wòye stamp tí wọ́n jàn mọ́nú bí lásán so mọye stamp tán jọ mọ́ bí that is 1 wo this is 1 oh 1 wọ́n ì waste stamp lọ́dọ̀ tèmi wọ́n ì waste stamp àwọn èèyàn kí wọ́n dàbí Nàìjíríà tán máa wọ́n ì waste wọ́n lè jan 5 6 sójú kan on lọ́wọ́ stamp tó wà ní ojú kan yìí lásán ó ń lọ bí 6 ń lẹ́wọ̀ torí yàmà now even ní ojú kíní fisa mi bí báyìí stamp wà lójú ẹ̀ tẹ́ bá wò dáadáa stamp wà lórí ẹ̀ stamp méjì méjì ló wà lójú ẹ̀ bí now ẹ jẹ́ kí n open ẹ̀ lọ sẹ́yìn so ti rí mélòó ni this is 4 mẹ́rin ni wo tún wo another this one so ti rí mélòó ni this is 1 2 3 4 5 márùn ló wà ní ẹ̀gbẹ́ bí mẹ́rin ó wà nísàlẹ̀
jẹ́ sí sẹ́yìn tún wo bí báyìí mélòó ni another 4 mi okay now mélòó ni ẹyọ kankan ló wà níbí this is 3 mẹ́ta náà ló wà níbí mẹ́ta ló wà níbí ń long way so ìwọ tó o bá mọ ìrìn àjò táwọn míì náà rìn o ò lè sọ pé wọ nìkan bẹ́ẹ̀ lómi náà bá tún mú tiẹ̀ jáde àwọn èèyàn ò kì í brag ìwọ kọ́lé ẹlòmíì náà nílé ìwọ ní bungalow ẹlòmíì ní villa that is mansion ilé olókè gàgàrà àwọn tí ò wá ní o mọ investment tẹlòmíì ní ìwọ tó ò fẹ́ káyé sọ̀rọ̀ sí ẹ o ní rìn ní ìbèbè ibi tí wọ́n ó ti sọ fún ẹ pé òun ṣe láńgbáláńgbá ṣé you get it o ní rìn ní bèbè ibi tí ayé ti máa sọ fún ẹ pé ìrìn ìdọ̀tí ló rìn mo sọ fún níjọ́ tó kó máa dé mo nínú justice for Mohbad tó fẹ́ wọ̀ yìí o mo ní tó bá ti mọ̀ wípé o fẹ́ gba ẹ̀gbin stay on your platform tó o bá fẹ́ káyé question ẹ stay on your lane don't ask money from anybody ẹ pé ẹni kó bọ́ta tí mi bàbá sọ́rí nínú ibọ́ọ̀sì even nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn Yèyé Kudi I warned him ohun tó ń béèrè ń bí gbogbo tó ń àti mo ẹ fún mi láṣọ mo fẹ́ ra aṣọ kìíní mo ní wà careful be careful tó o bá fẹ́ ṣe lẹ́yà last tó o fẹ́ accountability stop asking them money stop to collecting something from people tán bá ń gba donation fún ẹ you must ready to do accountability o you have your platform gbà náà kò tí ní 1,000 bí 500 ló wà ń gbà náà kò tí ní 1,000 débi tó lè dá ṣòṣì be careful don't let them use you ìgbà tó tún bẹ̀rẹ̀ mo tún wọ̀nù ẹ̀ lọ́dọ̀ bùnmi tó bá ní evidence keep your evidence to yourself walk alone let people come to your platform to come and see tó bá fẹ́ gba owó use your platform to gather the money to get the donation stop going around from one place to another platform ẹ support wa a fẹ́ support ẹ a fẹ́ ṣe gbá stop doing that or else you will do accountability if you know that you don't want to do accountability for anybody or you don't want them to harass you don't collect money from anybody because the platform tó support ẹ àwọn fans wọn máa béèrè lọ́wọ́ wọn kí làwọn ń dáwó sí gbò bá yá tán bá pẹ́ tán ti ń dá wọn ó padà béèrè ńjọ́ kan pé okay owó tẹ̀tí ẹ̀ ní ká máa dá nǹkan ẹ̀rí rẹ̀ àti ẹ̀ tí ìròdì ta ẹ̀ nígbà tó bá di Canada wọ́n á sọ pé ẹni host tó ń gbowó wọn á lé ẹjọ́ ń ṣe àpapín ni wọ́n á lé ẹjọ́ ń pín ni nǹkan máa sọnù nígbà tẹ́nitọ́ náà bá fẹ́ dá wọn lò wọ́n á lé ẹjọ́ ń ṣàpapín ibi tó gbọ́n rẹ̀ ti dénú ẹni tí ò dé bá yín ṣàpapín tó pé owó tó ń gbà òun kò fún ẹ tí yẹn náà bá wá béèrè nǹkan lọ́wọ́ ẹ apádìrán tó torí pé ìwọ ti wò pé wọn ò ní right láti béèrè lọ́wọ́ ẹ àwọn tó pè ní illiterate pọ́nkọlà sóhùn ọ̀dọ̀ wọn ló ń lọ tó ti ń béèrè owó ọ̀dọ̀ wọn ló ń lọ tó ti ń béèrè nǹkan tí wọ́n ń support ẹ ó wá dásìkò tó yẹ kó accountability fún wọn wọ́n béèrè question ìgbà ẹ ló mọ̀ pé you are a celebrity ìgbà ẹ ló mọ̀ wípé you are this you are that ṣé àwọn tó lọ sórí platform wọn ṣé wọn ò nílé ṣé ta náà ń sùn sí àbí ibi tí wọ́n ń gbé lẹ́yìn odi ṣé ta náà ń sùn ṣé investment tẹ́lómi wọ́n ní sí Nàìjíríà ṣé o mọ̀ àwọn tán dé wà ní Nàìjíríà nú wọn ṣó o mọ̀ tán ní o mọ̀ tán jẹ́ ibi gbogbo yín jọ ń pàdé ni ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo tá a bá ṣe nínú ayé ẹ jẹ́ ká máa dé tó bá if you want to be a leader o gbọ́dọ̀ ní ìwà leader nínú tó bá fẹ́ jẹ́ olórí nínú ilé tó fẹ́ jí ọkọ nínú ilé tó bá ní sùúrù obìnrin ò lè gbé nínú ilé ẹ̀ obìnrin yẹn á máa lọ ní ọkùnrin tí ò bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ tíyàwó ò lè sọ̀rọ̀ fún tíyàwó ò lè advice ẹ̀ tíyàwó ò lè fi any submission kankanlẹ̀ tó máa rí ìyàwó yẹn pé irú ẹ ló máa fún mi lá advice ta ní ẹ irú wọn lẹ máa rí tóbìnrin máa ń kúrò nínú ilé wọn
but tán bá máa sọ̀rọ̀ wọ́n mọ bó ṣe ń rojọ́ pa obìnrin tá lómi ọkùnrin bá rojọ́ báyìí ẹ fẹ́ lè gé orí obìnrin dànù whereas àwọn lónígbéraga tí wọ́n rí wípé obìnrin ò lè fún àwọn ní ìmọ̀ràn obìnrin ò lè fi ìmọ̀ràn tiẹ̀ sílẹ̀ kó jọ kò sí nǹkan tóbìnrin sọ wọ́n máa rí bí ọ̀dẹ̀ ni wọ́n máa rí bí òpònú pé kí ló ń wí irú obìnrin tí ọkùnrin tí ò lè gbà kó settle even láàrin ọmọ ìyálé àti ìyàwó ọkùnrin tó bá ń dájà sílẹ̀ láàrin ìyálé àti ìyàwó tó fẹ́ ìyàwó méjì tí ò lè settle wọn tó nífẹ̀ẹ́ ọmọ kan jù kan lọ tó nífẹ̀ẹ́ ìyàwó kan jù kan lọ tó dẹ̀ make sure pé ó gbé léjú pé ó nífẹ̀ẹ́ lè ju eléyìí lọ ẹ ti mọ̀ pé ẹni tó lè dá lérú nù tó bá tiẹ̀ nífẹ̀ẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ ìyàwó kan jù kan lọ tó yẹ kó o ṣó rẹ̀ fẹ́ nìkejì àbí tó bá nífẹ̀ẹ́ ọmọ kan ju ọmọ ìyálé lọ àbọ̀ ọmọ ìyàwó ló nífẹ̀ẹ́ sábọ̀ ọmọ ìyálé ni kò yẹ kó o gbé léjú bíbẹ̀ kọ́ ibẹ̀ ni tọ̀hún náà ti máa tójú bọ̀ ọ̀tá pé wọn ò fẹ́ràn ọmọ ibi tí wọ́n ti máa ṣaàgùn síra wọn nù tí wọ́n máa ṣaàgùn sọ́mọ ara wọn kiri ẹ̀yin ọkùnrin ẹ̀ bá ti lè tó lé ẹ̀ lè tó ta ẹ má jẹ́ kán máa gbá policies game fún yín níbi pé tẹ́ ẹ bá rí pé ẹ fìyàn ṣaṣáájú tẹ́ ẹ rí nǹkan tẹ́nìyẹn ṣe tó kù díẹ̀ káàtó tẹ́ ẹ dẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ ẹnìyẹn tán sànù yín táwọn kan sáré dìde ẹ má jẹ́ ká béèrè ẹ sá máa ẹ wò ó kẹ bá ti parí ẹ ní kẹ sá wá fún wa lésì ẹ sá máa ṣe olórí burúkú ni wọn alábòsí ni wọn sẹ́ni tó bá ń fẹ́ ìdájọ́ ṣé tẹ́ bá ń dáwó ṣé kò yẹ kẹ́ mọ̀ bí tẹ́ ń dáwó fún ṣé tẹ́ bá fìyàn sí aṣojú kò yẹ kí aṣojú máa fún yín ní feedback nígbà tí aṣojú bá ń sọ fún yín pé presidential ó kọ lẹ́tà àwọn kọ lẹ́tà lọ síbẹ̀ ó dẹ̀ ti approve lẹ́tà wọn pé kí wọ́n lọ arrest gbogbo everybody so possible kí president lókè bóyá vice president ní o ìyẹn kí lórúkọ bọ̀bọ́ yìí ti jẹ́ mi ti rántí orúkọ rẹ̀ mọ́ mo ti lórúkọ tí mo fún gbogbo wọn gbà náà orúkọ tí mo fún gbogbo wọn yẹn mi ìfẹ́ ẹ dákun kí lórúkọ vice president yín olórúkọ tí mo sọ anyways kó wà bẹ́ẹ̀ àbí commissioner of police ní o àbí AIG ní o àbí inspector general of law àbí AIG tó bá já wọn náà pàṣẹ so possible kí Wùmí kó tún wá lọ petition Yomi ẹ jẹ́ ká lo sense ṣé news tó jáde yẹn tí Wùmí gbé jáde sórí Punch yẹn so possible kí presidency àti approve arrest wọn kó tún wá ní ìgboyà láti lọ kọ petition mọ́ pẹ̀lú gbogbo tó kọ síbẹ̀ bó tún ṣe arrest ẹ̀ náà ó arrest ẹ̀ náà no petition yẹn tó ró insult ẹ̀ níbẹ̀ òun dẹ̀ ni wọ́n insult òun but insult wà nínú gbogbo nǹkan tó náà kọ jáde tó fi ó dẹ̀ tó bu nínú ẹ̀ ó downgrade ẹ̀ gidi ṣé lóòótọ́ ṣe presidency àti ti dá sí bá àwọn nǹkan kan wà téèyàn bá sọ tó máa ń rọ́ǹgì lé lórí tí màá ní rọ́ lélẹ̀ but ẹ̀yin láì kẹ́kẹ́ ẹ̀ gbàrọ́ gbọ́ ohun tí wọ́n fi ń tàn yín tó jẹ́ pé tẹ́ ẹ bá ti fẹ́ ṣe election ìjọba máa jáde àwọn tó fẹ́ dìbò fún wọn láwọn máa bá yín somi wọn wá sádùúgbò yín a máa somi fún yín a máa ṣená fún yín tẹ́ ẹ bá fi lè dìbò fún mi a máa kọ́ àwọn iléèwé yín tó ti wó yìí gbogbo títì bíi tó ti bàjẹ́ a máa ṣe omi tẹ́ ẹ̀ ní a máa ṣe bọ́ọ̀ fún yín a máa ra transformer síbí fún yín nígbà tẹ́ ẹ bá dẹ̀ dìbò tán gbogbo tán sọ fún yín yẹn kò ní wá sí ìmúṣẹ mọ́ kódà wọ́n kọ ọlọ́pàá sójú ọ̀nà lé wọn wọn ò ní jẹ́ káwọn ọmọ wọn ò ní jẹ́ kán wọlé yín wọn ò ní jẹ́ káwọn ọmọ wọn lásán gbogbo promise tí wọ́n méjì fún yín á lulẹ̀ ni tẹ́ bá wá fẹ́ béèrè nínú àdúgbò tẹ́ bá wá lẹ́ fẹ́ jà nínú àdúgbò láti béèrè fún kinní yẹn tipátipá wọ́n á kọ́ ọlọ́pàá wọn ní kán máa yìnbọn sí yín torí pé ẹ̀yin lẹ fà á ẹ̀yin lẹ jẹ́ kán yù sí yín ẹ̀yin lẹ fi ìfẹ́ ẹ̀rọ ìfẹ́ ẹ̀tàn ìfi ojú ẹ fi emotion irọ́ ẹ fi gbárọ́ lọ́wọ́ wọn òun ló ṣẹlẹ̀ sí ìjọba ṣé lè tí Yomi ń ṣe lọ́wọ́ yìí pé Yomi fún yín ní irọ́ lámbà irọ́ lélẹ̀ tó tiẹ̀ pa láti yìí pé presidenti adasi èmi ò ní kò competition lọ sàbújá kò sí tó kàn mí nípa ohun tó wà láàrin òun àtàrífà lórí pọ́n arrest spending or Damola is none of my business nǹkan fàdé lórí bọ̀ pé presidency àti approve wọn
pé kí wọ́n lọ arrest mo go against yẹ irọ́ ni èmi ò gbárọ̀ yẹn gbọ́sẹ̀ tí n bá ti rí lẹ́tà approval látọ̀dọ̀ presidential lókè ṣe presidential lè approve kí Wùmí tó gbé another petition mi fún Yomi kí wọ́n má ti arrest wọn tàbí kí wọ́n má ti gbé wanted lé wọn lórí kí presidency thank you ẹsẹ̀ tẹ́ bá ń correct èbó mi ẹjẹ́ rẹ́rìn ọ̀pẹ́ ilé léèbó presidency wọn tó bá pẹ́ lóòótọ́ ló ti approve rẹ̀ ṣé wọn ò ní gbé wanted Ọmọyẹlé Sowore ò mọ̀ jalè Ọmọyẹlé Sowore ò mọ̀ ṣe fàdíyà Ọmọyẹlé Sowore ò mọ̀ kò mọ̀ dóyàn kò mọ̀ kidnap protest ló máa ń ṣe kódà torí pé wọ́n ń wá ẹ mọ̀ pé arrest ẹ̀ wọ́n fi lẹ̀ later ó tún gbé another protest míì síta ọ̀nà fi náà gbé wọ́n fún ní invitation wọ́n mọ ibi tó ń gbé o Sowore ò jáde kúrò ní Nàìjíríà o tó rántí sísí passport ẹ̀ látijọ́ yìí o wọ́n fún ní invitation letter o pé kó wá o wọ́n wá àmọ́ pé wà nílùú o bọ̀ láti downgrade ẹ̀ láti wọ́ nílẹ̀ láti provoke ẹ̀ láti gba omijé lójú ẹ̀ ní kọ̀kọ̀ wọ́n gbé wanted lé lórí sójà lè ní ká máa ní ibi tí èèyàn ti kú tẹ́ wá ní presidency àti fọwọ́ sí presidency ti fọwọ́ sí ó ti approve yín pé kẹ́ ẹ lọ kó wọn okay ẹ wá ṣẹ̀ṣẹ̀ sọ pé ọlọ́pàá ń investigate òun wá wọn ká wọ́n track wọn sọlọ́pàá nídìí láti track wọn kí ló dé tí ọlọ́pàá ò track Ọmọyẹlé Sowore kí ló dé tí ọlọ́pàá ò track Portable kí ló dé tí ọlọ́pàá ò track Prime Boy tó fi di pọ́n gbé wanted lé gbogbo wọn lórí nígbà tí wọ́n wá wọn wọ́n ṣe gbé wanted lé wọn lórí wọ́n ṣe track number wọn wá tí àwọn ọlọ́pàá ń tàn yín ń tẹ́ fi mọ̀ pọ́lọ́pàá ò ní kéèsì yín ṣe wọ́n ti láwọn ò ní kéèsì yín ṣe wọ́n ní kẹ́ ẹ gbé dé Àbújá Wùmí sọ bẹ́ẹ̀ ní last year nígbà tí wọ́n ń gbé kéèsì lọ sọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ó ní tó bá ti jẹ́ orí ilẹ̀ tí ìbá ti sí ọ̀run tí ìsìsẹ́ bá bro tó bá ti jẹ́ pé inú Nàìjíríà yìí ni wọ́n ń gbé kéèsì lọ ó ní kán máa nìṣó wọn ó bá ń bẹ kí ló kan spending yes spending is at home spending ti sọ̀rọ̀ ní corona inquest ṣé spending nìkan ló wà nínú ilé tó fi jẹ́ pé spending lẹ́ ń gbé ṣé Dàmọ́lá nìkan ló wà nínú ilé àwọn mẹ́ta ni wọ́n wà níbi tí wọ́n ti announce ikú Mohbad kí ló dé tẹ́ petition àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa arrest the 3 people níbi tán ti announce ikú Mohbad kẹ́ ọkọ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn kẹ́ stop lórí àwọn tó jẹ́ pé ẹ ti gbé tẹ́lẹ̀ àwọn tí ọlọ́pàá ti invest àwọn tí kóòtù ti béèrè ẹjọ́ lọ́wọ́ wọn Dàmọ́lá ti ń lọ court spending ti lọ court ilé corona inquest ti question rẹ̀ láìmọye ìgbà ó ti wà ní police station ó ní iye ọjọ́ ó ní iye oṣù tó lò nínú police station why kò jẹ́ pé spending yẹn lẹ tún gbé ṣé torí pé spending ti fi nọ́mbà rẹ̀ lẹ̀ fún yín ẹ ní nọ́mbà spending lọ́wọ́ ẹ ní access sí spending lẹ fi wò pé ẹ lè lo opportunity ìyẹn kẹ́ fi wò pé ẹni tẹ́ ẹ ní nọ́mbà wọn lọ́wọ́ àyẹni tẹ́ ẹ súnmọ́ nínú wọn lẹ lè máa fi useless why tẹ́ ẹ lọ gbá bẹ́ẹ̀ ṣe máa gẹ́ẹ̀tì ọmọ Adé West àdúrà pẹ̀lú Òjì tó dẹ̀ jẹ́ pé Òjì tá ń sọ yìí òun náà ni ó jẹ́ cameraman Mohbad Òjì ó ní cameraman Mohbad o ṣé a fẹ́ sọ pé Kòròdú show tán ṣe yẹn wọ́n ṣe recording gbogbo tó ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo all record wọ́n record anything kò sí picture ìjà tó ṣẹlẹ̀ ní Orchis Junction níbi tó ti ní Wùmí lọ́ọ̀kì Mohbad lọ́rùn tán ní Wùmí sọ pé òun ò lọlé tí Dàrósà fi sọ wípé òun bẹ̀bẹ̀ àwọn tán Wùmí pé kó jẹ́ káwọn lọ sílé ṣé Òjì yẹn wọn ò record bẹ́ẹ̀ wọn eléyìí tán ló ṣẹlẹ̀ ní orí Tomiland Bridge kò wọn record n tó ṣẹlẹ̀ nínú ilé ìjà tó ṣẹlẹ̀ kò sí record kankan
àwọn mẹ́ta náà announce ikú Mohbad kí ló tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n announce ẹ̀ tẹ́ bá kọ́kọ́ gbé àwọn mẹ́ta tẹ́ petition àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí ọlọ́pàá gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn sá ti dé prison rárá Spending ti sùn sínú prison Dàmọ́lá gan orun ọjọ́ kan méjì ó sá ti sùn síbẹ̀ dẹ́ni gbé àwọn tó announce ẹ̀ gangan Dàmọ́lá lòun ò sí lé ńjọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ wọ́n pè òun lórí fóònù Spending ló ń bọ́ta bó tilẹ̀ pé ó wà nínú ilé ok àwọn tó kalẹ̀ dídí announce ikú ẹ̀ kí ló dé tẹ̀ yìí ò pé wọn kí ló dé tẹ̀ focus lórí ìyẹn ni mo fi ní kẹ́ stop playing game ni mo fi rí pé game lẹ́ ń play for public àwọn mẹ́ta náà announce ikú Mohbad táwọn mẹ́ta sì wà nínú Nàìjíríà ẹ petition àdúrà ẹ petition Oji ẹ petition Ade West àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n announce ikú Mohbad ibi tí kéèsì ó ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sí Àbújá kán wá sọ time tí Mohbad kú ibo ni wọ́n ti announce ẹ̀ báwo náà ṣe announce ikú ẹ̀ mọ́tò wo náà fi gbé Mohbad tán fi announce ẹ̀ torí ẹni mọ́tò Mohbad ò dáa mọ́tò rẹ̀ bàjẹ́ ẹni mọ́tò neighbor lẹ lọ gbà kán fi mọ́tò neighbor kí Wùmí show neighbor yẹn neighbor tán lọ gba mọ́tò rẹ̀ kán gbé neighbor yẹn síta ẹ bẹ̀rẹ̀ kéèsì ńbẹ̀ yẹn ẹ wá ń play game for public àwọn tó wá mú òótọ́ tán bá wá ń sọ fún pé nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí game wà ń bẹ abẹ́ ń tan àwọn èèyàn àbí àwọn ọlọ́pàá gan èwo ló ń tanra wọn nínú ẹ̀yin méjèèjì sọlọ́pàá ló ń gbá game pẹ̀lú yín ni àbẹ́yìn lẹ́ ń gbá game pẹ̀lú ọlọ́pàá ẹ wà lẹ́ni yẹn ó fẹ́ bring èèyàn down ẹni yẹn ó fẹ́ jáyàn kan kulẹ̀ ẹni yẹn ó ń jealous ènìyàn ni ẹni yẹn wọ́n appreciate iṣẹ́ nìkan ṣe èmi ò sọ fún yín pé mo lè kojú wọn face to face ìwọ ló ní ìgboyà àti kojú wọn face to face that is why tán fi ń support yín with money àwọn tán mọ̀ pé àwọn ò lè kojú wọn wọ́n ń fi owó support yín èmi ò lè kojú wọn face to face ibi tí ń ti mọ rojọ́ mi náà rí that is why tí mi ṣe béèrè donation ẹ donate fún mi ẹ support mi torí mi lè kojú ìwọ tó dẹ̀ lè kojú ìwọ ló ń gba owó so o need láti béèrè fún tán bá bí ẹ léèrè fún anything tó o bá lè down ó pèrè ní actor àìmọye interview tí wọ́n máa ń pè ẹ̀yin actor sí tán máa ti ṣe interview fún yín tán máa béèrè nípa marital life fún yín ṣé gbogbo ẹ̀ lẹ máa ń dálẹ̀ fún wọn àwọn question mi wà tí interviewers yín tó máa question yín tẹ́ ẹ̀ dẹ̀ máa wò pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ yẹn ó lè dá nǹkan lẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún interviewer pé excuse me ẹ jẹ́ ká fi bẹ̀ yẹn sílẹ̀ ẹ ṣe jẹ́ ká sọ̀rọ̀ mi ọ̀rọ̀ yẹn a máa sọ yẹn lẹ́yìn ètò ẹ jẹ́ ká kúrò lórí yẹn ẹni tó bá lọ́gbọ́n tí kámẹ́rà ò kì í sí wọn níwín torí àwọn ẹ̀dá kan wà tí kámẹ́rà máa ń sí wọn níwín tán bá ti set kámẹ́rà síwájú wọn báyìí wọ́n á máa kà bí èbó lóní tán bá ti wà níwájú kámẹ́rà báyìí pótópótópótópótó tí wọ́n fi ka gbogbo ìgbésí ayé wọn sílẹ̀ tán wọn ò ní mọ̀ àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́ tọ́kátìfù àwọn ẹlẹ́jọ́ ìyà wọ́n ń bẹ nínú ọkùnrin wọ́n ń bẹ nínú obìnrin gbogbo sórí ìgbésí ayé wọn ni wọ́n kà sílẹ̀ bẹ́ẹ̀ ni bí ìyá wọn ṣe lọ́kọ kíní tó kúrò ńbẹ̀ tó lọ fọ́kọ kejì tó bímọ síbẹ̀ bẹ́ẹ̀ gbọ́n wọn ṣe sá kúrò nílé ọkọ tó bímọ síbì kan wọ́n ṣe fẹ́ ìyàwó kíní tó gbà wọ́n ò mọ̀ kà ní bí ẹni tó ṣépè fún wọn wá máa fi yẹn engage wọn tán bá bí mi ní question nígbà tí mo parí wedding mi àwọn punch ọkọ mi tiẹ̀ ló kọ́ pé wọn ọkọ mi gan-an kọ́ bá sọ torí ìkan lára àwọn punch ẹ̀wọ̀n pé mo ló ti ṣiṣẹ́ ní AIT rí ní AIT Lagos ó ti kọ́kọ́ ṣiṣẹ́ rí but after then ó ní àwọn èèyàn ní àárín àwọn Vanguard tó dẹ̀ máa ń pè dáadáa tó náà máa ń ṣe interview fóònù náà now nígbà tí wọ́n rí kíní wedding ibi tí mo ti gbé Bible Quran àti kíní mẹ́tẹ̀ẹ̀ta dání wọ́n kọlù ẹ̀ wọ́n náà fẹ́ wá sílé ọ̀dọ̀ wa wá sí interview fún mi pé kí ni reason kí ni àwọn ìdí tí mo fi ṣe níjọ́ wedding mi gangan wọ́n rán èèyàn wá sí ibẹ̀ máa post fídíò yẹn níbi tí wọ́n ti ń bi mí léèrè tí àwọn newspaper kan wá
tán ti ń question mi pé kí ni reason tí mo fi gbé mẹ́tẹ̀ẹ̀ta yẹn dání ní àárọ̀ kó tẹ̀ tó di wípé wọ́n abẹ̀rẹ̀ program nígbà tí wọ́n ń ramp àwọn kinní yẹn. Now títí mo fi kúrò ẹni tó máa ń gbé news tèmi jáde tí ó máa ń gbé news lọ Vanguard kinní kan The Nation tó máa ń broadcast tèmi, he came to me, wọ́n bi mí léèrè wípé n táwọn rí yẹn pé ṣé mo lè send àwọn picture wedding, more picture and more videos, ṣé mo lè send ẹ̀ sáwọn. Can we double tap the screen please? Wọ́n ní ṣé mo lè send ẹ̀ sáwọn so that káwọn gbé news lé lórí. I send my own and many things, but later he asked me wípé ṣé mo lè fi picture ọkọ mi sí. Mo ní no. Mo ní for now mi ìfẹ́ gbójú ẹ̀ sórí public for now. Mi lè sọ o later ó sì máa wá public, but pé nsìn mi tí ìfẹ́ gbójú ẹ̀ síta. Mo fẹ́ save ẹ̀ fún bully for now. Mo ní mi tí ìfẹ́ river face ẹ̀ àwọn tó dàmọ́ but pé èmi tán bá lọ gbé ní anywhere tó bá wù wọ́n kò káyé mi, but látọ̀dọ̀ tèmi mi tí ìfẹ́ show face ẹ̀ sí public. Tó bá lè dúró di ìgbà náà tí màá fi ṣe kíni, tí màá fi gbójú ẹ̀ síta, mo ní kò sí problem. Long way. Sorry. Àwọn message tí mo send sí o lè rí náà rí, má worry. Mo ní mi lè gbójú ẹ̀ síta for now. Ó dẹ̀ ní okay, o máa wait till then because kò ní dá káwọn sọ ojú mi sí ní news kó má sí ńbẹ̀. Mo dẹ̀ ní mi lè show ẹ̀ for now. Ó dẹ̀ ní okay. Mi ti torí pé kí newspaper gbé ọ̀rọ̀ mi jáde. Gbogbo àwọn tó record níjọ́ náà, I want everybody not to post my husband's picture or videos. You are free to post me. Post me, but ibi tí ó bá ti wà ẹ gbọ́dọ̀ show rẹ̀ síta, or else I will show you people. And nobody do that. Even mo sọ fún wọn pé tí mi bá kúrò Nàìjíríà gan wọn gbọ́dọ̀ gbé ní fídíò kankan síta. They follow my instruction. Ohun tí n bá fẹ́ làwọn èèyàn máa bá mi fẹ́. Ṣé bí newspaper ló béèrè lọ́wọ́ mi, mo dẹ̀ reject offer wọn. Èèyàn lè question èèyàn. Èèyàn lè béèrè lọ́wọ́ èèyàn kó o sọ pé no. Tán bá bí ní question, kì í ṣe pé yìí kan máa sáré gòkè. Kì í ṣe pé yìí kan máa sáré gòkè. Ẹ máa bẹ̀rẹ̀, ẹ̀yin lẹ máa wá jẹ́ agbẹjọ́rò, agbẹnusọ fún ẹni kan béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ wá jẹ́ kẹ́ nìyẹn feel important bí pé ó ju bó ṣe wà lọ. Ẹ̀yin lẹ máa sa ẹnìyẹn, lẹ máa rò ó. Ẹ má jẹ́ ká stress wọn, ẹ má jẹ́ ká ṣe kinní kan. Bí ẹ̀dá sì rọ́lẹ̀ ń pẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Ẹ̀yin lẹ ń lo fake profile tẹ́ fi ń ba tiẹ̀ jẹ́ lẹ́yìn ibòmí. Torí gbogbo ọ̀nà bí ayé ó ṣe kẹ̀yìn sí ni. Torí ẹ mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yẹn, ayé máa bínú sí. Ń tẹ́ ẹ ṣe fún bàbá Mohbad ni. Nígbà tẹ́ finish ẹ̀ tán, ẹ pààrọ̀ orúkọ yín ẹ̀ tí wọ́n wá sọ́dọ̀ tiẹ̀. Òun wá rò pé òun léèyàn lẹ́yìn. Gbogbo àwọn kó lọ show, kó lọ wo àwọn tó ń screen record fídíò rẹ̀ kí agbo àwọn bàbá Mohbad tó dàrú. Kó lọ wo àwọn tó wà ńbẹ̀. Kó lọ wo orúkọ àwọn tó ń wá sórí platform ẹ̀ ń gbà yẹn àti ìsìn láwọn tó ń gbèjà rẹ̀. Láwọn tí wọ́n láwọn àwọn support ẹ̀ lábẹ́ comment yẹn. Tó rò pé òun ti ní followers àwọn tó ń view rẹ̀. Àwọn tó ń lọ bẹ̀ tán bá jà kiri ń sìn. Ibo ni wọ́n wà nígbà tí wọ́n ń gbé ṣépè ńgbà náà. Ó níbi tí wọ́n wà. Nígbà tí ojú ogun le fún, tí wọ́n fẹ́ fún pa. Sáwọn tó wá dúró tí wọ́n jẹ́ kán fún pa mọ́ gànà ńgbà náà. Sáwọn ló yẹ kó máa gbé ṣépè tọmọtọmọ torí pé wọ́n sọ ọ̀rọ̀ kan.
àwọn ló yẹ kó máa said torí pé wọ́n sọ ọ̀rọ̀ kan. Àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tó ń jáde lẹ́nu rẹ̀. Tó bá single, tó bá marry, tó bá ní different kind of lady tó ń falẹ́pọ̀n, ìyẹn ò mí pé kó má respect ara obìnrin. Iṣẹ́ tó ló gbé dání, o face iṣẹ́ tó gbé dání mọ́. Ọ̀tọ̀ nǹkan míì tẹ́ ń ṣe. Ìwọ tó fẹ́ kán sanwó sí ọ lára, tó ń fi emotion, tó bá ń sọ̀rọ̀, a máa ṣe bí ẹni tó ń sunkún. Gbogbo yín náà máa sọ, Olúwa, God will protect you. Mr. Yomi ẹ pẹ̀lẹ́. Why tí wọ́n ń lo chef emotion to gba nǹkan míì lára yín? High blood pressure ti wá o tẹ́ bá fẹ́ rà. Mo dẹ̀ ní diabetes tea. Mo ní detox tea. Ó ń fọ ṣégè. 14 days ni tó bá nífẹ̀ẹ́ ní flat tummy. Ìwọ tó bá tóbi tó fẹ́ jẹ́ o. A ní cholesterol. Ẹni tí cholesterol yín bá high. Ẹ̀yin tẹ́ ẹ ní arthritis tẹ́ bá ní tẹ́ pa àrùn mọ́lẹ́gùn dà yín láàmú. Arthritis ti wá tá ń ṣe sí ó gbásíkì gan. A dẹ̀ ní kidney detox. Anything tó bá need fún or spiritual level, contact ẹni ọmọ ológo sórí +4474 +4474 66694918. Anything tó bá need your spiritual, contact mi sórí number tàbí kó message mi nínú inbox ma fún ẹni number mi. God will bless you. As I was saying, my people, bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀. Sórí tí ayé bá ń sọ pé òun ṣe eré tí wọ́n rí comment nínú ọ̀rọ̀ rẹ̀, ó ti tán tó fẹ́ wálẹ̀ o. Sọ́ra ni tó máa ń rí bọ́n ṣe gbé bàbá Mohbad ni. Ṣé ẹ lè ronú pé àwọn tíìmù ẹ̀gán lè lámọ́lẹ̀ gbì báwọn? Ṣé ẹ ronú pọ́n lè lámọ́lẹ̀ nílàkulà? Wọ́n fọ́ mọ́lẹ̀ pẹ́tẹpẹ́tẹ ni. Ó wá dẹni tó jẹ́ pé wọ́n fi ń ṣe lẹ́yà. Wọ́n tún ní gírèsì náà tó ń jẹṣẹ́ bàbá. Wọ́n tún wọ̀. Ẹ wá gbó wọn. Gbogbo àwọn tán ti ń sẹnu pọ́tòpọ́tò náà ń gba pátánjì wọn lóòtẹ́ẹ̀lì. Abá kọ́ndọ́mù nínú báàgì wọn. Wọ́n ṣe 1 round. Àwọn ọ̀rọ̀ òṣì nínú agbo wọn ló ti wá. Wá ìtẹ́yìn ò wá títorí yẹn kẹ́ focus lórí ń tẹ́ gbé dání. Ń tẹ́ bá ń ṣe, ẹ má fi rọkùn. Bó bá ṣe rí ni kẹ́ sì sọ. Presidency kan ṣe, ẹ fi ọ̀rọ̀ irọ́ nìyẹn ẹ mú dànù. Okay, o competition lọ sí Abuja, fine. Wọ́n ní kẹ́ lọ investigation, fine. O work on it, fine. Èwo ni ti ṣe presidency ó lè approve tó gbé dání ká yí àwọn tí bí gan kan má ti pọn nǹkan lálánú lé kan má ti lọ arrest wọn. Lágbájá gbé spending, kí ló dé tí gbogbo yín face spending? Sọ́lọ́pàá ò ti gbé spending, ó ní ju oṣù tí spending lò ní prison. Oṣù 3 ló lò nínú prison kan tó release wọn. Dàmọ́lá náà lẹ́kọ̀ọ́ wọ́n ti frustrate ẹ already. Why tẹ́ ẹ bẹ̀rẹ̀ látorí àwọn? Kírètí Yomi ò petition àwọn 3 tán announce ikú Mohbad. Ibi tí kéèsì ó ti máa dùn bọ́ọ̀nù. Kì í ṣàwọn ti tẹ́lẹ̀ tẹ́ ẹ ti gbé wọn jùlẹ̀. Dàmọ́lá àdúrà corona ti bèè lọ́wọ́ ẹ̀, fine. Kò tí ì sùn prison. Adé West ó wà lára àwọn tó announce ikú Mohbad. OG cameraman Mohbad ni ó wà nínú ilé, wọ́n mọ tó ṣẹlẹ̀. Àwọn 3 tó yẹ kẹ́ ẹ papọ̀, tó yẹ kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ sì kọ́kọ́ gbé nù, kì í ṣe àwọn tí wọ́n ti kọ́kọ́ gbé tẹ́lẹ̀. Àtẹ̀yìn tẹ́ ẹ̀ sí underground. Ṣé kí n sọ pé torí pé number spending ó wà fún everybody yín. Sáwọn nìkan náà ń gbé nínú ilé. DJ Bami ń bẹ́ẹ̀ o, gbé DJ Bami tó jẹ́ pé gbogbo corner kò sí kẹ́nìkan sọ̀rọ̀ kan orúkọ DJ Bami máa jáde bẹ́ẹ̀. Bí wọ́n bá ní Mohbad ṣe kékeré kan orúkọ rẹ̀ máa jáde bẹ́ẹ̀. Ìgbà tí Mohbad fẹ́ jẹun orúkọ rẹ̀ jáde bẹ́ẹ̀. Ìgbà náà sì dé orúkọ rẹ̀ jáde bẹ́ẹ̀. Kò sí ní everywhere orúkọ rẹ̀. Kílódé track DJ Bami torúkọ rẹ̀ ń jáde everywhere. DJ Bami àtàwọn 3 tí wọ́n announce ikú Mohbad. Kí ló dé tí wá bẹ́ẹ̀ ṣe máa gbé wọn? Ìyẹn ni màá wò pé tí ń bẹ̀rẹ̀ ṣẹ́ bọ̀.
kì í ṣe àwọn tẹ́ gbé èmi ni mo ní kán gbélé tọ̀hún ni mo ní kán gbélé èmi ni mo competition lọ sí Àbújá ṣé yìí ò mọ̀ ọlọ́pàá ló ń gbá géèmù láàrin yín ìwọ competition sí Àbújá pé kí wọ́n gbé spending why ṣé spending nìkan lẹ́ni kan gbé sótòrí pé number spending wà open why tẹ́ ẹ̀ fi orúkọ àwọn mẹ́ta tí wọ́n announce ikú Mohbad síwájú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kẹ́ ẹ̀ forúkọ wọn síwájú páwọn nìkan face kan track corona inquest spending ti sọ lórí social media several times ó ti bọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ tó ti fún àwọn èèyàn ní evidence àwọn ọ̀rọ̀ ó tún ti post sórí page ẹ̀ tó táwọn evidence kọ̀ọ̀kan wà nú ẹ̀ Sàdúrà ṣe bẹ́ẹ̀ ni sí Adéwẹ̀ sí ṣe bẹ́ẹ̀ ni kámẹ́rà Mohbad tó ṣe ojì ṣó ṣe bẹ́ẹ̀ ni ṣé DJ Bami ṣe bẹ́ẹ̀ ni àwọn tó kù nínú ilé sàn ṣe bẹ́ẹ̀ ni wá bẹ́ẹ̀ ṣe máa gbé àwọn yẹn wá ń jà lórí pé mi ni mo ní kán gbélé ìwọ ló ní kán gbélé tẹ́ bá ti wá tún wá fẹ́ bára yín jàjà pé ìwọ fẹ́ gbá kólé di gbogbo wàhálà tí mo ṣe gbogbo iṣẹ́ tí mo ṣe èwo ní tàwọn tó kù àwọn èèyàn tí ò bá yín mọ wọ́bẹ̀ tẹ́ kó papọ̀ torí pé rí kọ́mẹ́ǹtì wọn tẹ́ dẹ̀ mọ̀ pé èèyàn kan náà ló ń wo gbogbo yín àwọn tó ń wú ẹ náà ló ń wo Arífá torí tó bá wá rí kọ́mẹ́ǹtì lábẹ́ Arífá ń sìn ọwọ́ á lọ sọ́dọ̀ tí ẹ wá gbogbo wọn kò sá wọn sí blocking àwọn tó gift Arífá nígbà tó sọ̀rọ̀ kò sá wọn sí blocking bóyá page tí wọ́n ti ń discuss ọ̀rọ̀ Arífá tàbí page tí wọ́n ti ń discuss nípa lọ́ọ̀yà míì tó wò pé bóyá wọ́n yẹn lórí page yẹn ti support lọ́ọ̀yà míì ò sá everybody wọn sí blocking tó pé ti support ẹlòmíì ó wá ń pè èdè wípé n tí wọ́n ti ṣe wàhálà tí wọ́n ti ṣe èèyàn àwọn kan wá fẹ́ gbà wọ́n fẹ́ gbé akólédì wọ́n fẹ́ gbé kinní yẹn fẹ́ lómi ikú ni wọ́n fi gbà o àrùn ni wọ́n fi gbà o àìsàn ni wọ́n fi gbà o kí la bá lọ ká bá bọ̀ tẹ́ ẹ fẹ́ para yín nítorí pé ń wápò àwọn nǹkan dẹ̀ jáde wá ní wọ́n wápò wọ́n wá kólédì gbọ́ statement yẹn gbogbo tèmi tí tóun ti ṣe gbogbo wàhálà tóun ti ṣe jẹ́ gbogbo iṣẹ́ tóun ti ṣe wọ́n wá fẹ́ gbà wọ́n fẹ́ gbé fẹ́ lómi ikú ni wọ́n fi gbà àrùn ni wọ́n fi gbà ọmọ wọn lọ sí tí Yomi bá ń bínú ẹ máa caution ẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tó bá ń sọ kí ná fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó ní kú ni wọ́n máa fi gbà ṣé tí Arífá bá kú tàbáwọn tán jọ ń ṣe yẹn bá kú kí ló fẹ́ sọ so ìyẹn mi pé inú ẹ máa dùn nítorí wípé ó fẹ́ kó jó nìkan n tèmi bínú sí nìyẹn o tí mo bínú lé lórí èyàn ò kí sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu kí la gbé lọ ká gbé bọ̀ tá máa lérí síra wa tá máa fi politics bára wa jà ẹ wá ń lo PDP APC a máa lé ikú sí ẹni tó fẹ́ gbapò lọ́wọ́ ẹ̀ PDP náà máa lé ikú sí ẹni tó fẹ́ gbapò lọ́wọ́ ẹ̀ èmi ni mo máa jó lórí èmi máa jẹ gọ́fúnà wọ́n máa ránṣẹ́ kú síra wọn ṣé politics lẹ́ ń ṣe ni tó fi di wípé ẹ wà nínú agbo ẹ bẹ̀rẹ̀ sí ní lérí ikú pẹ́ni tó ẹni bá fẹ́ gbà lọ́wọ́ ẹ ikú ló máa fi gbà á ó sọ clearly lórí platform ẹ ni ẹni bá dẹ̀ sọ pé kò sọ bẹ́ẹ̀ Ọlọ́run máa bínú sí tọmọtọmọ toró wà níbi níjọ́ tó sọ̀rọ̀ yìí mo dẹ̀ máa kọ́ọ̀tì àárín yẹn tó lẹ́nibọ́dì torí ọmọ tí ó play rẹ̀ ń bíjọ́ náà ìjọ tínú bí mi sí gan nìyẹn tó ń gbé everybody ṣépè tó láwà support ẹwà wọn yẹn o gbogbo náà ti support Arífá tọmọtọmọ ni àwọn support Arífá àwọn náà ń fọ́ǹdì ẹ̀ èmi Tẹ́ni ọmọ ológo ṣe bá Arífá ń bẹnu ayé ẹbí léèrè tèmi àti ẹ̀ bá ń sọ̀rọ̀ 2024 lèmi àti ẹ̀ ti sọ̀rọ̀ last 2024 lèmi àti Arífá ti sọ̀rọ̀ last èmi àti òkì sọ̀rọ̀ tó bá wá sórí platform mi tó bá kí mi tàbí tí n bá kàn get out tí n bá kàn jáwọ́ bẹ̀ ń gbà mí tó kàn kí mi ó kàn bọ̀ pé ká sọ̀rọ̀ one on one èmi àti Arífá kì í sọ lọ́rọ̀ nínú àwọn host lórí TikTok yìí wípé wọ́n ń jà fún Mohbad tí Ìyá Àǹjọ́lá bá kí mi bóyá Ìyá Àǹjọ́lá ni mo tún lè wò pé bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú àwọn host kò sí host kankan tèmi àti ẹ̀ máa ń sọ̀rọ̀ one on one kò sí host kankan tèmi àti ẹ̀ máa ń sọ̀rọ̀ one on one
if láwọn tó wà lọ́dọ̀ mi oṣù kan gbà mí èmi àtẹlù ìgbà Mr. Motors wà níbí a lè máa sọ̀rọ̀ fọ́sù bẹ́ẹ̀ tán bá ní nǹkan tán fẹ́ sọ ní sí mi mi fi táìmù yẹn sílẹ̀ lọ títí kẹwàá máa rò pé torí pé tó bá ti rárífá lórí pláfọ́ọ̀mù àwọn èèyàn kan wàá wá rò wípé àwọn yẹn náà ń sọ̀pọ̀tì àrífá wàá wá máa gbé everybody ṣépè wàá máa save everybody wàá máa attack everybody wàá máa sá everybody sí blocking wàá máa ní ìwọ òkí ẹ̀ wọ́n tún wá ń bẹ sọ̀rọ̀ pé kó o ṣe sùúrù láyé ìwọ òkí ẹ̀ ẹni yóò bá ti gbowó fún ẹ rí kódà kó ti gbowó kó kọ́lé fún ẹ kó ṣe gbá fún ẹ kó ṣàwo fún ẹ tó bá ti ṣe nǹkan tó ṣe kíní ìwọ máa sámọ̀dànù ní ìwọ máa blọ́ọ̀kì wọn ní kí ló ṣẹlẹ̀ èyàn máa ń ronú orí ọjọ́ kan mọ́yàn lára mẹ́rin èyàn máa ń ronú orí ọjọ́ kan mọ́yàn lára àgbà tó o tí débi tó o délé o lè pèrè ní celebrity tó o tí make owó tó o make lénìí o ò sáwọn èèyàn sí blọ́ọ̀kì mẹ́rin ìgbà wo ló di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gift ẹ níta tí wọ́n náà ṣe ń play game ìgbà táwọn èèyàn ò tí mú ẹ mo gbà wípé mo bad ló fún ẹ ní crowd ló fún ẹ ní fame orí TikTok o ò ní fame orí Yorùbá ní fíìmù yín ló ti ní fame ẹ bọ̀ lórí TikTok lẹ́ni o Mohbad ló fún ẹ ní fame tó ń lò lọ́wọ́ Mohbad dẹ̀ ló fún ẹ ní crowd tó ń lò lọ́wọ́ lórí TikTok yìí èyàn ò dẹ̀ kí fi ojú olóore gúngi má fi ojú Mohbad gúngi kó fún ẹ ní fame yẹn torí àwọn tí ó mú ẹ tẹ́lẹ̀ mú ẹ àwọn tí ò fún ẹ ní nǹkan rí wọ́n gift ẹ tẹ́ bá ń gbá game ìgbà míì wàá máa gbé bí 300,000 coins lọlé o ò mọye tí 300,000 coins yẹn jẹ́ o ò mọye tí 400,000 coins jẹ́ 200,000 coins o ò mọye tó jẹ́ ní náírà tó bá withdraw rẹ̀ ó fà a million sí ni bí 2 million bí 2 point something million ó ń gbà lórí géèmù ẹyọ kan ṣoṣo tó bá gbangba mi tí wà tèèyàn gbá ní wọ̀nàwọ̀ ká máa léyìí tó ń gbá tẹ́ máa gbá tí tẹ́tùn padà bẹ̀rẹ̀ mí tẹ́tùn pààyàn tí ká máa ní lórí láìfù ẹ tí àwọn èèyàn mọye tó ń make ní everyday lórí láìfù ẹ so make ẹ tẹ́lẹ̀ so make ẹ tẹ́lẹ̀ so rí riches tí n bá sá ẹ sí blocking má rojọ́ o torí ò ní mi lára bó ṣe ní mi lára lọ́dọ̀ ìpapàrẹ́ nù mọ́jẹ̀ ń sá sí blocking o ò ní mi lára o ò ń frustrate mi má dẹ̀ jẹ́ ń change ẹ̀ fún ẹ jókòó ẹ jẹ́ má sì jẹ́ mú ti comment ẹ kó ra máa wò mí náà torí ẹ̀yin náà lẹ bá yé Yomi jẹ́ irú ìwọ ẹ níṣẹ́ ọ̀dọ̀ Bukky lọ wà tẹ́lẹ̀ àrórúkọ rẹ lọ́dọ̀ Yomi tẹ́lẹ̀ ẹ̀yin ilẹ̀ fún Yomi gbẹ nígbà tẹ́ ń fún gbẹ àwa la wà pẹ̀lú ẹ ti bá yé jòsí jẹ́sìn ẹ ti jẹ́ kí jòsí lulẹ̀ ẹ wá tó fẹ́ kó náà tún lulẹ̀ kẹ́ lè rí yẹ̀yẹ́ sí àwa ò ní gbà fún yín bẹ́ẹ̀ ni mo sọ torí àwa ò ní gbà fún yín Yomi gan tí ọpọlọ rí ò bá ṣe a máa tẹ̀ lórí bá confam ni mo sọ fún ẹ tó bá rò pọ́kàn tó ọkàn ẹ̀ tó ga ìgbéraga tó ń bẹ lọ́kàn rẹ̀ yẹn àwa yóò gbé celebrity rẹ̀ jù sí gbó àjọ ṣe blogger ń bí ni náà àjọ wà lórí TikTok ni náà tó bá jẹ́ pé ó fẹ́ ṣe celebrity kò yẹ kó máa jáde everyday n tó fi lè mú tó ń jáde táwa náà ń jáde táwa náà ń jáde we are one ọmọ àǹtí mi nǹkan kan lájọ wà kò sí n tó fi yàtọ̀ sáwa àjọ wà ní personality rẹ̀ ọ̀tọ̀ wà ní wà àwa náà jáde òun náà jáde ó ń join platform kiri ó dẹ̀ ń gba donation wọ́n ń fún ní wọ́n support ẹ̀ pẹ̀lú owó ọmọ àǹtí mi we are one o wetin dey worry you sef ó dẹ̀ wá sọ fún mi pé ìtẹ̀sẹ̀ tó bá fún ẹ jẹ tí bá fún ẹ jẹ má jẹ́ rójú ẹ o tó ti bá rójú ẹ wá jìyà bẹ́ẹ̀ o torí bó ṣe ní mi lára bẹ́ẹ̀ náà tó ń bú mi níta bẹ́ẹ̀ tó ń bú mi so ti ẹ lè wá sórí platform mi tó o bá wá comfortable pẹ̀lú tí mò ń sọ àǹfààní wà láti lọ rè sùn ó dẹ̀ lè open platform ẹ̀ tó bá dẹ̀ ti jáde lè lọ́jọ́ ẹ̀rẹ̀ torí ẹ̀yìn tẹ́ẹ̀kì jẹ́ kan bá wọn wíre awíwíwí fún ti jòsí akékèké fún ti jòsí àfìgbà tẹ́ jẹ́ kí jòsí lulẹ̀ tẹ́ jẹ́ ń dèrè ọ̀rọ̀ àfìgbà tẹ́ jẹ́ kí tẹ́ni jèrè ọ̀rọ̀ lára jòsí gbé tí jòsí lulẹ̀ tí ràn mí sẹ́mọ́ jòsí lára bẹ́ẹ̀ sì jó lulẹ̀ rẹ o ẹ tún ti bẹ̀rẹ̀ lórí ilé náà ẹni òun ó tún lulẹ̀ ẹ ti fẹ́ kó náà tún lulẹ̀ àbí tó bá mọ tó ń ṣe tó bá mọ tó ń ṣe tó bá mọ tó ń ṣe kò ní jẹ́ ok
Okay, tẹ́ bá mọ̀ tẹ́ ń ṣe ẹ ní jẹ́ kó wọlé ẹ ní jẹ́ kó wálẹ̀. Tó bá ṣe àṣìṣe ẹ correct ẹ ní máa dúró do pé èmi ni àfẹ̀mí láìsí mi kò sẹ́lòmí ó ń fi ara rẹ̀ compare Martins Otise àbí kí lorúkọ Very Dark Man. Ó ń fi ara rẹ̀ compare. The difference is clear, man. Yomi cannot compare himself with Very Dark Man based on one. Ó ní ṣé wọ́n lè lọ máa béèrè lọ́wọ́ Very Dark Man fún accountability. One, Very Dark Man ò lọ sórí platform kìdí fi gba owó lọ́wọ́ àwọn èèyàn. GoFundMe rẹ̀ tó ní ojú kan ló wà lórí platform rẹ̀. Orí platform ẹ̀ náà ti donate síbẹ̀. Kò join one place to another platform. Kò bẹ̀bẹ̀ fún owó káàkiri anywhere. Kò kí join àwọn èèyàn káàkiri, ojú kan rẹ̀ ló wà lórí platform ẹ̀. Dẹ̀ rí pẹ̀lú àwọn tán jọ ń ṣe kán máa ní àwọn rẹ́pọ̀n rẹ̀, ó gbá wọn lọ sùn, ó gbá wọn lọ ṣègbà, ó gbá wọn lọ ṣàwo. Gbogbo nǹkan yẹn ni ìwọ ó kọsẹ̀ ńbẹ̀. Ó kùnà sọ́nà bẹ̀ yẹn. Ó kùnà níbẹ̀. Ìwọ ń gbowó káàkiri. Definitely ibi tó ti ń gbowó kiri, àwọn tó ń gbowó lọ́wọ́ wọn béèrè fún accountability. Ìjọ wo ni wọ́n rí ẹ wo ẹ rojọ́ o. Ìjọ wo ni wọ́n rí Martins tó jẹ́ wípé bó ṣe ń ṣèdí èèyàn all the time bí wọ́n ṣe máa jáde every day ló ń ṣe máa ń ṣèdí èèyàn. Iṣẹ́ yín yàtọ̀ ò lè fi iṣẹ́ tó ń ṣe wíṣẹ́ Martins. Iṣẹ́ yín ò papọ̀ rárá. Martins ń face government. Tí Martins bá dẹ̀ fẹ́ face government tó bá fẹ́ sọ ìgbà tó sọ̀rọ̀ nípa bàbá Fálànà ó gbé evidence jáde. Jọ evidence wo ni wọ́n mú jáde nípa government? Sórí pé ó yàtọ̀ tó ló sọ pé evidence wo ló mú jáde? Ó ní nígbà tó gbé ọ̀rọ̀ kinní kan jáde ó ń ṣe lára ẹ̀. Ìwọ náà ṣé kí n sọ pé ó ń ṣe lára rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ group chat. Ṣé kí n sọ pé ó ń ṣe lára rẹ̀ nípa group chat? Nígbà tó fèsì bàbá Fálànà, thank you ma, ó gbé evidence Fálànà jáde. Ìgbà tí Fálànà dẹ̀ sùn rẹ̀ tán láwọn sùn rẹ̀ kí ló ṣẹlẹ̀? Ó ń win ni wọn torí ẹ̀rí yapa ńlẹ̀ fún. Ìgbà tó bá Bobrisky fà ó ń win ni Bobrisky. Many people tó ń bá fà ẹ̀rí ló fi ń gbé wọn lulẹ̀. Ẹ̀rí ló fi ń bring wọn down. Jọ àwọn tí wọ́n sọ irú Wùmí nísìn ó tí fi ẹ̀rí títí ẹ bring ẹ down ó sì ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ni. Ìgbà tó dẹ̀ tí rí ẹ̀rí yẹn ju chaati àdúrà tó wà lọ́wọ́ ẹ lọ ni mo fi ní chaati àdúrà yẹn lọ́ọ̀yà ẹ tó bá pẹ́ lóòótọ́ ni brand ẹ ó stand tí kìí ṣe wọ́n náà ní eégún tó ń ṣe lọ́ọ̀yà, eégún tó investigate, eégún tó jẹ́ banker, eégún tó jẹ́ accountant, eégún tó jẹ́ PA nínú foundation ẹ. Tó bá ní lọ́ọ̀yà tó dẹ̀ ní tíìmù tiẹ̀ gangan yàtọ̀ fáwọn tó wà ní Justice for Mohbad. Ẹ̀yin ló yẹ kí lọ́ọ̀yà petition wọn pẹ̀lú chat yẹn lásán. Tí lọ́ọ̀yà bá ṣù wọn Lagos State police tó sọ pé òun ò fẹ́ ṣiṣẹ́ lórí kinní yẹn lórí chat yẹn, lọ́ọ̀yà ló yẹ kó ṣiṣẹ́ yẹn. Kì í ṣe public ló yẹ kó máa wá. Kì í ṣe pé kó wá máa tó kó máa rojọ́ kó máa sọ̀rọ̀ sáwọn èèyàn kó máa kùn kó wá máa play voice note ti ọlọ́pàá ní public. Kó máa play sọ́lọ́pàá tó ń play voice note yẹn ó lè sú ẹ torí pé o record ẹ láì mọ̀. Ọlọ́pàá tó record ẹ yẹn ó lè sú ẹ. Kí ló dé tó ṣe máa báyàn sọ̀rọ̀ tó wá ń record ẹ nìyẹn? Àyàfi tó bá jẹ́ pé géèmù ni gbogbo yín jọ ń gbá tó mọ̀ sí tẹ́jọ́ mọ̀ sí lókù. So béèrè lọ́wọ́ ẹ̀ pé o máa record ẹ kó tó di pé òun record wọn. Ǹjọ́ wà professional? Ìjọ́ wo lórí Martins tó ń ṣe bẹ́ẹ̀ tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó ń record ẹ? Àfìgbà tí ọ̀rọ̀ bá wá di ojú ẹ̀ tán tó di pọ́n fẹ́ yí ọ̀rọ̀ yẹn lé lórí ǹdó tó máa mú ẹ̀rí ẹ̀ jáde. But ẹ rí pé ẹ jọra ìyàtọ̀ wà. Àwọn èèyàn go ní trust yẹ láti máa bẹ ẹ sọ̀rọ̀ torí pé wọ́n máa bẹ̀rù kó má record wọn.
kí láǹfààní pé òun báwọn èèyàn sọ̀rọ̀ òun gbé wọn sí rìkọ́dì tó bá tiẹ̀ rìkọ́dù á wà fún safety ti ẹni in case tí kéèsì bá lọ tó bá bọ̀ tán bá fẹ́ parọ́ mọ́ ẹ ẹnu ni wàá máa fi yọ tó bá wá dé court wà tender evidence ẹ̀ sílẹ̀ apá ènìyàn gan máa jábọ́ kì í ṣe pé everything ló fẹ́ jẹ́ kí ayé mọ̀ pé o right o mọ̀rọ̀ sọ èmi ni mo dá kó máa gbé gbogbo evidence síta sáwọn tó ń gbé evidence wọn síta sínú wọn lè dùn kí ló dé tí lọ́ọ̀yà rẹ tí ò petition pàǹtí tó lóhun òun ò ṣe kéèsì nípa ọ̀rọ̀ Mohbad ju ọ̀rọ̀ fraud láàrin ìwà àti Dàmọ́lá lọ bọ̀rọ̀ nípa content of the chat pé Wùmí push Mohbad yẹn o òun ò ṣe why tẹ́ ẹ̀ sú àgọ́ ọlọ́pàá yẹn kẹ́ wá jókòó sí police station yẹn ibẹ̀ gan ló yẹ kẹ́ ti ṣe protest last tí lọ́ọ̀yà yìí bá wà òkè kẹ́ ẹ gbé wọn re ilé ẹjọ́ kẹ́ ẹ gbé àgọ́ ọlọ́pàá yẹn lọ sí ilé ẹjọ́ ẹ ṣe bẹ́ẹ̀ nǹkan tí ò nítumọ̀ lẹ́ ń rámú ìlọ́ọ̀yà tó ń ṣiṣẹ́ fún yín dà táwọn èèyàn bá wá sọ̀rọ̀ ẹ ti mọ òṣèlú ẹ ó ń ṣòṣèlú gan babaláko ń ṣe bíi 19 wàá change ẹ ẹ̀yin kan ti plant àwọn kan àwọn èèyàn náà máa gòkè tán máa bẹ̀rẹ̀ sí ní máa lọ káàkiri wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa kí ló ń ṣe yín ṣé kí ni lọ́ọ̀yà rẹ̀ wà fún ṣé foundation rẹ̀ ò ní lọ́ọ̀yà ni gbogbo wàhálà tó ló ń ṣe òun lọ́bì kan òun sáré ká lọ́ọ̀yà ẹ̀ ló yẹ ṣé bó ń gbowó tó ń gbowó fún nìyẹn náà lọ́ọ̀yà ẹ̀ ló yẹ kó pay kó san owó fún lọ́ọ̀yà ẹ̀ lọ́ọ̀yà ẹ̀ ló yẹ kó máa mú làwọn lẹ́tà yẹn lọ kì í sí òun. Let's call a spade a spade. Ẹyẹ máa borọ́. Téèyàn bá ń ṣàṣìṣe ẹ jẹ́ kán mọ̀ pọ́n wrong. Ẹ wo kéèsì Mohbad bó ṣe dàrú. Ẹ wo bó ṣe bàjẹ́. Ẹ wo bí wọ́n ṣe mú ojú kéèsì ọmọ ọlọ́mọ bó ṣe fọ́pọ̀. Why? Ẹ jáde lẹ fẹ́ jà fún ọmọ ọlọ́mọ. Àwọn òbí ẹ̀ fail ẹ̀. Àbúrò fail, ẹ̀gbọ́n fail, ìyàwó fail. Ará ọ̀rẹ́ public náà tún wá ń ṣe tí wọ́n ṣé nǹkan tẹ́ ẹ promise pé ń bọ̀ wá sínú kéèsì ọmọ ọlọ́mọ nìkẹ́ tó join everybody ti wá sọ kéèsì ọmọ ọlọ́mọ di oúnjẹ òun ló bẹ́ẹ̀ ni òun ló ń ṣiṣẹ́ ọlọ́pàá òun náà ló ń ṣiṣẹ́ lọ́ọ̀yà ẹjọ́ bo ni lọ́ọ̀yà rẹ wà tó fi jẹ́ pé òun ló ń ṣiṣẹ́ lọ́ọ̀yà òun ló ń ṣiṣẹ́ ọlọ́pàá òun náà ní lọ́ọ̀yà òun náà ní ọlọ́pàá òun tó yẹ kó petition wọn òun ìkan náà ló ṣe gbogbo rẹ̀ kí ni lọ́ọ̀yà rẹ wà fún tí wọ́n lè petition rẹ̀ irú Wùmí tó petition rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ó yẹ kó sue Wùmí for that ni ó yẹ kí lọ́ọ̀yà rẹ sue Wùmí ni fún eléyìí tí Wùmí gbé jáde kán wá jọ lọ kojú ara wọn ní police station ní court tó náà bá sue Wùmí lé lórí tó bá sue ọ̀ fún kó náà sue Wùmí bí Wùmí ṣe fún kó náà wá fún jẹ padà ṣé mo dédé dárúkọ ẹ mi ò dárúkọ ẹ láti ilẹ̀ wá àbúrò ọkọ ẹ ló sọ báyìí ṣé mi ló yẹ kó fèsì àbúrò ọkọ ẹ ló yẹ kó fèsì èmi ló yẹ kó bá mú àwọn tó wá dárúkọ ẹ fún mi àwọn ló yẹ kí ló tí Wùmí ò sùn Dàmọ́lá tó bá jẹ́ pé lóòótọ́ ọwọ́ Wùmí mọ́ fún ọ̀rọ̀ tí Dàmọ́lá sọ tí àdúrà sọ pẹ̀lú chat tí wọ́n send yẹn lórúkọ àdúrà kí tí wọn ò sùn àdúrà kó sùn Dàmọ́lá àwọn méjèèjì ẹ wá ní Dàmọ́lá ti bẹ̀bẹ̀ Wùmí àdúrà ti bẹ̀bẹ̀ so Yọ̀mí wá ló wá fẹ́ mú ṣé Yọ̀mí ló wọnú inbox wọn ó dẹ̀ gbọ́ pé sọ pé àwọn accept pé àwọn wọnú inbox ẹ̀ ṣé Yọ̀mí ló wá jẹ̀bi chat yẹn àbáwọn tọ̀dọ̀ tẹ tó gbé evidence wá ó sú àwọn tó yẹ kó o fèsì mọ́ ó ló fèsì Yọ̀mí ṣé Yọ̀mí ló ní fọ́ọ̀tì bẹ́ẹ̀ yẹn tó bá sú ọ̀fọ̀ kí ló ti wò sú Dàmọ́lá kí Dàmọ́lá tẹ́ndà rẹ̀ ẹni 3 seconds video àti fake o àti original o kí ló dé tẹ́yìn ò release ẹ̀ sí public àti fake àti original àti old one ẹ gbé jáde ẹ jẹ́ kí gbogbo ayé rí nǹkan tẹ́ ń bò kí ló dé tẹ́ ń delete ẹ̀ ẹ̀yin fúnra yín ṣe bí lọ́ọ̀yà rẹ̀ ló yẹ kó ṣiṣẹ́ yẹn wíẹ̀s lọ́ọ̀yà òun náà ló ń ṣiṣẹ́ lọ́ọ̀yà àwọn nǹkan kan wà tó yẹ kẹ́ ẹ sọ bọ̀tà ti sọ yín tán bá ti pariwo tán sojú báyìí tán ṣẹ́jú báyìí
tán ṣe bí ẹni tí ó fẹ́ sunkún tán ṣẹ́jú léra wọn pàkópàkó Ọlọ́run ló mọ̀ bóyá ó dẹ̀ ń fi nǹkan sínú ojú fún yín ni bóyá ó ń létí rò sínú ojú bóyá ó ní powder tán fi sínú ẹyin ojú ló bá ti ṣẹ́jú báyìí léra wọn pàkópàkó wò mí kò tẹjú mọ́ mi kò wò mí ire gbogbo tán bá ti sọ wọn wí fọ́gbọ́lọ́ gbọ́ngbọ́ wọn wí fọ́gbọ́lọ́ gbàǹgbà ọ̀rọ̀ tákòrè ojú pọ̀ bá bálẹ̀ sọ lélẹ̀ gbọ́ takẹsẹ̀ ní í ṣe láwùjọ wọn ò ti kàyún sínú gbogbo tẹ́ bá ti ń sọ báyìí wọn bí yín re ẹ mọ̀ pity ni sorry ọ̀tá ni wọ́n jealousy ló ń ba ayé wọn jẹ́ wọ́n fẹ́ bring ẹ down ni wọ́n fẹ́ gbé ẹ lulẹ̀ ni ṣètì ẹ̀rẹ́ yìí tẹ́ nìyẹn èèyàn burúkú ni ẹni ìkà bó ṣe náà nù òbó awíkóńkó òbó gbá omi ló ń dó wọn ọ̀rọ̀ omi dó mọ́ nìsí mo ti lẹ́kọ́ tí ń dó wọn tún rí yẹn fi bú mi mọ́ oríṣiríṣi ni wọ́n mọ̀ sọ nígbà tí lo tẹjúmọ́ mi kòròkò tẹjúmọ́ mi kò wò mí re pàkópàkó èwo làbúrò ṣẹ́jú tójú bá ń dùn ọ́ lọ ra ìgò lọ gàngò sójú lo ìgò tàbí kó lọ ra glaucoma lọ wá solution ṣe sí ojú rẹ kó tọ́jú rẹ̀ yé ṣẹ́jú mọ́ o ti ranjú mọ́ kámẹ́rà jù ló ń jẹ́ bẹ́ẹ̀ o ti ń pẹ́ jù lórí social media o tún wá sọ fáwa pé àwa ò níṣẹ́ jọ iṣẹ́ wo ni wọ́n ń ṣe ìbéèrè ni o Mr. Man nígbà tí wọ́n bá ń sọ pé àwa ò níṣẹ́ ju orí TikTok lọ wá sọ fún mi iṣẹ́ wo ni wọ́n ń ṣe wà wà ń bẹ̀ bó o bá sí níbi tán ti ń gbá géèmù wà máa play géèmù báyìí jọ iṣẹ́ kí ló ń ṣe bẹ́ẹ̀ bó o sí bẹ́ẹ̀ wà wà lórí life ẹ̀ dalẹ́ orí gbogbo abẹ́ wa ẹ lo ní fake profile sí tó fi ń wò wá bó ṣe wà ẹ́ ò ń wò wá pẹ̀lú fake profile wà lókì wo yẹn lọ́n pa fún rẹ̀ o nísinmi ò ń wò everybody káàkiri bó ṣe ń lọ wájú ló ń lọ sẹ́yìn ó dẹ̀ ló níṣẹ́ àjọ níṣẹ́ ni o we are one àjọ níṣẹ́ ni owó TikTok ló ń jẹ owó TikTok ló ń gbà TikTok ló rán ọmọ ẹ náà lọ sílùú òyìnbó TikTok ló ra tíkẹ́ẹ̀tì fún ẹ bó ṣe jẹ́nu ń tó bá fi lè rò sáwa bẹ́ẹ̀ ló ṣe rí fún wọn náà torí àjọ ń ṣe host ni ẹ host lèmi host làwọn tó ń gbéṣẹ́ pé náà bó ṣe jẹ́nu so tó bá ti wá mọ solution pé àwọn nǹkan kan wà téèyàn ò kì í sọ àwọn nǹkan kan wà téèyàn máa ń fi sínú téèyàn bá pera rẹ̀ ní olórí tó ò lè fi pamọ́ sínú ara ẹ̀ tó bá wò pé gbogbo tó wà ń fún ẹ ló fẹ́ tú síta ìwọ náà gba ìkó nítorí pé o mọ tó wà nínú àwọn èèyàn tó fẹ́ wọ́n ní o fẹ́ ṣe kinní kan so o mọ tó wà nínú ẹ̀ so o mọ tó wà nínú ẹ̀ báwo ni ọkọ mi yóò dá fún ọ yínbọ̀ so o mọ tó wà nínú wọn o mọ tó wà ń bẹ̀ I'm coming o mọ tó wà nínú wọn tó bá mọ nǹkan tó wà nínú wọn o ní máa sọ̀rọ̀ ìwọ tó fẹ́ búyàn so o mọ tó wà lẹ́lẹ́ni tó fẹ́ bú màá yín ẹ níbọn so mọ tẹni tó fẹ́ yìn níbọn wà nulẹ̀ o mọ̀ bóyá ó ní àpẹta o mọ̀ bóyá ó ní ayẹta o mọ̀ bóyá ó ní tìdíjò o mọ̀ bóyá ó ní àyìnkì o mọ̀ now you don't know ẹ máa brag níta I'm a this I'm a that I'm a bad of kinní kan I'm a skinny kan of kinní kan I'm a igba aládògèrò wá wọjà ibi tó yẹ kó o petition sí o petition síbẹ̀ ẹ̀wọ̀n tó yẹ kó o sùn o sùn wọn foundation rẹ bí tó yẹ kí foundation ẹ face ẹ wá ń lọ corner ẹ ń gbé dàmọ́lẹ̀ ń gbé spendings ẹ corner 3 people tó announce ikú Mohbad ló yẹ kí lọ yẹ ẹ̀kẹ́ kọ́kọ́ petition ń táwọn èèyàn sọ pé ó yẹ kí jò sí lọ yà á ṣe tí ò ṣe nu àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló yẹ kẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn ó bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ àwọn tó ti gbé ọmọ Bádàmọ́lá fa kéèsì tiẹ̀ lọ́tọ̀ lórí pé fraud ara yín ọ wà tó wá bẹ̀rẹ̀ kéèsì lórí àwọn tó kú kì í ṣe pé same Dàmọ́lá yẹn náà lọ́wọ́ máa gbé lẹ́ẹ̀ máa fi cash out ní public ẹ mọ iye ìgbà tẹ́ ti gbé Dàmọ́lá tẹ́ ti cash out ńbẹ̀ ẹ tún lè gbé spending náà èèyàn kan náà lẹ ń gbé èèyàn same people same person ẹ gbé new person ẹ gbé àwọn another set ẹ lọ ráǹdì àwọn another set àwọn mẹ́ta tán announce ikú Mohbad ní kẹ́ kó lọ sí Abuja ẹ bẹ̀rẹ̀ kéèsì lórí wọn ọ̀rọ̀ tí lọ́ọ̀yà sọ tí driver Mohbad sọ wípé aago 3 òru àwọn èèyàn wọlé wọ́n jáde òun ò rí Mohbad kó sọ̀kalẹ̀ ní gbogbo ọjọ́ Monday ó sì gbáriwo tó ń dún lálálá ẹ petition kí foundation yín ṣe gbogbo iṣẹ́ yẹn
foundation yẹn ló máa ṣe gbogbo iṣẹ́ yẹn. Gbogbo àwọn ọ̀rọ̀ tí Wùmí náà sọ lórí news tó yẹ pé àwọn ọ̀rọ̀ yẹn dẹ̀ cast out. Night husband die, alẹ́ ọjọ́ tọkọ rẹ̀ kú. The night her husband die. So alẹ́ ni Mohbad kú. Father-in-law dé. Ṣé bọ́n lọ́sàn ni Mohbad kú. Báwo ló tún ṣe wá di alẹ́ tí ọkọ rẹ̀ kú. Àwọn father-in-law wálé. Ó rí pé ìgbà tó kọ́ sọ̀rọ̀ yẹn ó kọ́kọ́ sẹ́mi. Ó wò pé òun ti sì sọ bẹ́ẹ̀ yẹn. Ó sì wá sọ ọ̀rọ̀ nípa voice note ti Wùmí tó leak out. Tó leak out. Ẹ má play CCTV camera mọ́. Kó má lè favor ọkọ mi lọ́la. Ẹjọ́ ẹ̀ ní sórí ibú. Ṣé kó gbogbo ilé d'Abuja. Ṣé kó gbogbo ilé d'Abuja tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ lóòótọ́. Mo ní ẹ sọ pé gọ́ọ̀mẹ̀ntì tẹ wà nú ẹ̀ àwọn kọ́ ló máa fún yín ní ìdájọ́. Gọ́ọ̀mẹ̀ntì lè tẹ ń bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn kọ́ ló máa fún yín ní ìdájọ́. Mi lè sọ tí another system mi bá dé bọ̀ àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́ ẹ̀. Àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n ti fi ṣe gbólé. Àwọn náà wà ń bẹ̀ lọ́wọ́ pẹ̀lú àwọn lẹ́sẹ̀ tínrín. Àwọn ni godfatherism wọn. Mi lè sọ tí another system bá dé. But táwọn ilé bá sì wà ń bẹ̀ wọn ò ní fún yín o. Torí ẹ̀yin go orin ní bèbè bí tẹ́ ti rí. Torí ntẹ́lómi ó gbà sápò rẹ̀. Accolade ni many people ń wá. Lẹ fi ń bẹ evidence jẹ fúnra yín lẹ ń release evidence síta fúnra yín lẹ ń dẹ evidence rú wọ́n wá lo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn wọ́n lọ máa fi ṣiṣẹ́ fúnra yín lẹ ń fún wọn ní ìtànà bí wọ́n ṣe ṣiṣẹ́ ẹ̀yin lẹ ń fún wọn plan work yín gbangba lẹ tí ń bọ̀ wá sọ lẹ máa tó boroboro lẹ máa ka boroboro lẹ máa ṣe boroboro bí ẹni tó jẹ furu adìyẹ a máa ń jòròbó adìyẹ ń bí torí máa pa tọ́kì tán pa adìyẹ ń bí wọn kì í gé díẹ̀ kó wọ́n máa ń gé mọ́ ni èmi mo tẹ́ máa ń gé kó lé òròbó adìyẹ àwọn tó ń jẹ fùrú adìyẹ ń jẹ fùrú adìyẹ sẹ́yìn náà ti ń jòròbó adìyẹ ni ló fi di pé ń ká boroboro bí ẹ̀ ń tán ṣe pè fún láṣìírí ẹyọ kan gbogbo tẹ́ bá ń ṣe ń kọ́kọ́ bá àfi tẹ́ bá tú sí gbangba kódà ń tọ́lọ́pàá gan bá sọ fún yín báyẹn tún play rẹ̀ sí gbangba ṣé kán lè sọ pé ẹ̀ ń sóòótọ́ ṣé torí pé ẹ fẹ́ clear ara yín náà. Pepes goes boske, peperes kes bobom. Skeske robo skeske robo skeske. Omense, Mama. So therefore, ẹ jẹ́ kí gbogbo wa lọ sọ wí agbéjẹmọ́wọ́. Ẹni tó bá ń kà, tó bá ń búyàn, kó jẹ́ kó ara rẹ̀ jẹ́. Àkàbà téèyàn bá gòkè, èèyàn kì í wó. Àwọn tó gbé ẹ dìde tán promote ẹ mọ́ gbàgbé pé àwa táì ṣe celebrity yìí àwa tẹ́ níwọ̀n mọ̀ àwa la promote page ẹ o torí you are nobody nígbà tó dé o ní page o 500 go ní lórí platform ẹ o ní TikTok account o àwa tá promote ẹ ní àwa gbé ẹ débẹ̀ tán àti jẹ́ kó ní millions o ti make a lot of money àwa ló wá sá sí sálángá àwa la ṣèyàn mọ́ àwa la dá mọ́. But o block àwọn ará bí nígbà tán fún ẹ jẹ o block bàbá Mohbad nígbà tó pé ẹ ló ní pátá pupa o so block Joseph Aloba so block ìyá Mohbad tó gbé ẹ ṣépè tọmọtọmọ o block wọn tá fi mọ̀ pé nínú ayé ungrateful element wà kò sí nǹkan tá ẹ lè ṣe tí gbéraga bá ti dé ni mo fi máa ń wẹ̀ yín tẹ́ máa ń pe ayé celebrity yẹn ẹ máa ń gbéraga gan ẹ ti máa ń ríra yín ní rí Ọlọ́run àwọn tó dẹ̀ máa ń fọ́ fún yín náà ń fọ́ fún yín èmi ò fọ́ fún celebrity torí èmi gan celebrity ni mí celebrity lẹ́nu ilé rẹ celebrity tèmi nínú ilé mi so mi ò fọ́ fún celebrity kankan kéèsì tá a jọ ń fà ní kẹ́ ẹ mójútó ẹyẹ bragi mo ti jẹ́gbá mo ti jáwo mo ti di kòkó bàbá sásùn mo lọ gbá mo làwo mo ti dé kinní kan rí mo máa ń lọ Canada bí ẹni tí kò káyé you go there for yourself ni. Ara wọn Ọdúnládé bó ṣe ń travel now. Ara wọn Kúnlé afford bó ṣe ń travel now pẹ̀lú ìyàwó tán lọ every time. Gbogbo àwọn ọmọ wọn là ń rí, gbogbo àwọn actress tó kù là ń rí tán travel tán lọ every time. Ìwọ kí ló ń gbogbo gbà now. Why tó gun wá ṣẹlẹ̀ nílùú tẹ́ jẹ́ gbádùn.
tẹ́ já nísinmi mọ́ ìwọ dẹ̀ fẹ́ jọ lórí jọ torí Ọlọ́run tó bá wá di governor ní ru Èkó yẹn so fẹ́ pa wá ni ìyẹn mi pé a lè béèrè question lọ́wọ́ ẹ ìwọ go yàtọ̀ sí Sanwó-Olú tẹ́ mọ̀ ko bon lé wa lórí bí ẹ tàwọn mensas anybody tó bá béèrè question lọ́wọ́ ẹ ó ti fira rẹ̀ hàn wípé ó lè jẹ́ leader ó lè di gómìnà lọ́sùn yẹn ní Ogun State yìí tó bá di gómìnà táwọn ọmọ ẹ̀yìn béèrè ṣé wọ́n ló ko bon láwọn èèyàn lórí ni ó nìkan máa lọ lù wá kan lọ sọ́tọ̀ pẹnu wa tó bẹ́ pé question kékeré tán béèrè lọ́wọ́ ẹ ó ti sọ da gidi ó ti lọ ṣe show ó ti bú àwọn èèyàn ó ti sage everybody ọkọ àti ìyàwó mi gan ọkọ mọ̀ ṣe APC ìyàwó mọ̀ ṣe PDP wọ́n dẹjọ́ máa gbénu lé kan náà ìwọ ò lè ṣe ó dangba náà o àǹfààní wà láti ṣe show fún mi o kò kan ayé o lè ṣe show fún mi dáadáa ọmọ Àtìbà ẹ ganu sí mic en tó bá fẹ́ sọ̀rọ̀ àǹfààní wà láti gòkè ẹ gòkè sórí ìkànnì Tenny ọmọ ológo tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ send your request and come up send your request and come up ma'am àwọn celebrity sọnù àwọn celebrity ọlọ́bẹ̀ ní a máa gara ìgara yìí tiẹ̀ ti pọ̀ jù téèyàn máa gara lórí òfo máa gara lórí irọ́ ẹ bá rí bóyá ṣe lórí show rẹ̀ náà lánàá Prince tó wá bíbá lọ́jọ́ yẹn tí màá yẹn ò bá lo diplomacy ní lánàá ó yẹ̀yẹ́ ẹ bá rí bó tiẹ̀ ṣe ń sọ̀rọ̀ everybody tó wà bẹ́ẹ̀ lánàá tó ló ń gbé wọn lẹ́nu sókè ló dẹ̀ ń wú lórí ìjókòó àwọn wo ló ń wú sí ó lè wú sáwa o because kò sẹ́ni tó fokùnfà ẹ wá sí J4 tó bá jẹ́ celebrity wà á jẹ́ sí lọ́dọ̀ àwọn àbáwú ẹgbẹ́ celebrity àdẹ́pọ̀ndélé ẹ̀ ń bí ìfọ̀mọ́ sí wọn wọ́n máa ṣe tápọ̀tà tó ń gbowó lọ́wọ́ wa òun gbé ẹ̀yìn òlẹ̀ sábàbẹ̀ ìfẹ́ àwọn àdá gbogbo ẹ̀ka gidi bí wèrè tó bọ́ lórí ìṣe o lè gbé yẹn wá síbí o lè gbé yẹn wá síbí bóyá president àwọn Tampa television àbẹ̀wò ní Tampa kí lorúkọ sílé wọn fún àwọn president association àwọn bóyá àwọn yẹn ló kọ lẹ́tà tá à ń retí. Dáyọ̀ ló fún wa ní iṣẹ́ mi. Some Àtìbà ti sọ̀rọ̀ tán ni. If you have any opinion, you can come up. If you don't have anything to say, let's turn the light off. So, we talk later. And thank you is enough for today. Thank you so much, everybody, for joining this program. Don't forget to subscribe to my YouTube channel and follow me on TikTok. Follow my page. Follow the host. And share our anything tó bá ń jáde. Ẹ follow mi náà lórí Facebook. Tẹ́ bá fẹ́ ra ọjà, a ní tea diabetes tea. Fẹ́yìn tẹ́ ti ń gba abẹ́rẹ́, ẹ̀yin tí ẹ̀dẹ̀ tí máa gbà. A ní tea fún yín. Ẹ̀yin tí ẹ ní high blood pressure, C1 lẹ̀ fún yín. Ẹ̀yin tí ẹ ní stroke, àti ẹ̀sẹ̀ àwọn stroke kan. Mo post ẹ̀ sórí page mi tẹ́ bá wò. Oh, mi ti post sorry. And the fact any fibroid, tí fibroid yóò ti tó
time tó yẹ kó yẹ kẹ́ operate tó yẹ pé àwọn normal fibroid ẹ máa rí pé ìpele mẹ́rin ni liquid wà ńbẹ̀ so gbogbo ẹ̀ wà ńbẹ̀ mẹ́rin ni so ìwọ tí o bá mọ̀ pé o ní fibroid tó dẹ̀ fẹ́ kàn suppression ẹ̀ fún ẹ tó dẹ̀ fẹ́ jẹ́ kó já wálẹ̀ tó máa fi balance nínú ara ẹ̀ contact Tenny Ọmọlógo. Ẹ̀yin tẹ́ bá ní stroke bóyá left ni stroke tí ẹ wà but right ni anything tó bá ibi tó bá wà tó bá sá ti pè wá ṣàlàyé ṣé right ni àbí left tó ló ní reason tá máa fi ń béèrè kéèyàn lè mọrú n tí ó fi pẹ̀lú ọjà fún yín. So therefore ìwọ tó bá mọ̀ pé o lẹ́ni tó ní stroke tó dẹ̀ fẹ́ kára rẹ̀ ṣe a ṣe parí stroke kan tán ni mẹ́rin báyìí ni 5 litre a ní 5 litre kan ìkan wà nínú 5 litre then ìkan nínú 5 litre sorry ìkan wà nínú 5 litre kegs then yeah on lele ṣé ti rí the stroke lele. Let me remove the background so that you can see it clearly. Now, ṣé ti rí báyìí tí stroke lele. Ẹ rí pé kan wà nínú 5 litre. Ọṣẹ wà ńbẹ̀ tẹ́ni ẹ máa fi wẹ̀ nínú ike bí white báyìí. Then ìkan náà wà nínú tó jẹ́ nínú liquid eléyìí tó lè máa mu. Then powder wà ńbẹ̀ tó lè máa fi fọ́kọ mu. So that is 4 fún àwọn tó bá ní stroke. Tàbí tó ti rí pé o ti ń feel ẹ̀ tí ìfúnpá ẹ bá ti ń ga jù tó bá ti ní high blood pressure tí high blood pressure bá ti ń le jù tó ti ń ga jù o ní láti máa lo oògùn kí náà ń pè bá mi double tap kí ni yẹn fún mi ní reflection o need láti máa lo kí ni kó o máa wá bó ṣe máa lo oògùn kí náà ń pè oògùn stroke torí tí high blood pressure yẹn bá ti ga jù tó bá ti ṣe jù wọ́n ló ń lead sí stroke o tó bá dẹ̀ ti ń wáyé bẹ̀ yẹn o ní láti tètè máa lo nǹkan yẹn sílẹ̀ kó o dẹ̀ máa lo oògùn high blood pressure. mo wà ń bí ẹ má bínú jàre mo wà ń bí sí problem kó o máa lo oògùn high blood pressure kó o dẹ̀ máa lò ó ní òrèkóòrè then a ní títí fún àwọn tó bá ní stroke a ní tí fún stroke diabetes high blood pressure báwọn tó ní fibroid tí fibroid lélẹ̀ ẹ rí bó ṣe pọ̀ tó that is 5 ni 5 pack ṣé ti rí fáwọn tó ní fibroid lágbára Ọlọ́run Elédùmarè agbára Ọlọ́run dẹ̀ ń ká ó dẹ̀ máa ṣiṣẹ́ lára yín nísìn sí sínú àwọn ibi tó ti lè dànù mọ́ àti ń sílì àwọn ẹnu nǹkan wa àti ń sílì àwọn ẹnu wọn gbogbo wọn pátá àti ń sílì ẹ̀ so anything tó bá ń ṣe nínú ara contact Tenny Ọmọlógo bóyá wọ́n nídìí ọṣẹ ẹ̀yọ́nú ni onídìí ẹ̀ ọṣẹ àtúndè back to sender ẹ̀yọ́nú àwọn àgbà ẹ̀yọ́nú tipátipá ẹ̀bì àwọn àgbà lóríṣiríṣi contact Tenny Ọmọlógo sí orí ẹ̀ Ọlọ́run ó sì gbàdúrà gbogbo yín ìwọ tó bá ń ṣòwò tọ́jà rẹ̀ òkìtà contact wa ìwọ tó bá ń wọ́kọ tó ń wá ọkọ tó rọ́kọ kùyọ tán kàn ń gba pátán díẹ̀ tán kàn ń jẹsẹ̀ rẹ̀ mo sọ fún yín pé kó wá tọ́ má jẹun kù yín lóṣùṣù ọ̀wẹ̀ yín tí wọ́n kàn ń jẹ́ kán dó yín ṣíaṣíà tán kàn ń dó yín wọ́n kàn ń wọwọ́ sí yín lóbò wọ́n ń sanwó sí yín lábẹ́ wọ́n á tún máa fi bú yín páwọn tí kàbọ̀ di yín ẹ máa bọ̀ ẹ wá ṣiṣẹ́ ọkọ ẹ̀yin tọkọ yín ò gbélé ẹ̀yin tíyàwó yín ò gbélé tẹ́ẹ̀dẹ̀ fẹ́ kọra yín lẹ̀ ẹ wá tọ́jú ara yín ẹ̀yin tọ́mọ yín náà ò gbọ́ràn sí yín lẹ́nu ẹ wá tọ́jú ara yín gbogbo ohun tó bá ń ṣe níbi iṣẹ́ rẹ bóyá o léèyàn kan níbi iṣẹ́ tó ń gbógun tì ọ́ tó ti ní pé kó o fò kó o nìṣó níbi iṣẹ́ àbí ó ti tó àsìkò tó yẹ kán fi pòsíṣàn kún pòsíṣàn rẹ tó yẹ kán fún ẹ ní ipò tó o dẹ̀ ti pẹ́ níbẹ̀ ṣùgbọ́n tán fún ẹ ní ipò yìí táwọn tó ń dé lẹ́yìn ẹ ni wọ́n ń fún nípò onídìí iṣẹ́ àánú onídìí iṣẹ́ gidi bóyá wọ́n ńlá àlákàlà ní wọ́n ńlá gbogbo owó tó o bá pa àgbàná ló ń gbà dànù lọ́wọ́ ẹ ò ní mọ bó ṣe ná ó dẹ̀ pé Tenny Ọmọlógo sórí +44 74 66 694918 ó dẹ̀ pè mí tàbí kó mẹ́sẹ̀jì mi nínú inbox mi Ọlọ́run sì gbàdúrà rẹ pẹ̀lú sùúrù lọ́lọ́run ṣe gbàdúrà rẹ
tí ò sí nǹkan kan tí ó sí ọ tèmi ni pé mọ́ wàá nájà mi ṣeré owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni kò sí nǹkan tó easy nínú Èkó ń sìn gbogbo nǹkan ló le kókókó so therefore mọ́ wàá nájà mi ṣeré ńgbọ́n bá pe iye owó kan fún yín ẹlòmíì yín á jápa ẹ wọ lọ sọ́dọ̀ àwọn babaláwo àwọn pásítọ̀ ọ̀rọ̀ tí wọ́n gbowó lọ́wọ́ yín àwọn àáfà iṣẹ́ tán dẹ̀ ṣe fún yín kò lójútùú sẹ́mi tí mo gbójú mi ta mo jó nírọ́ àwọn tí mo ṣiṣẹ́ fún return customer ni wọ́n tí sẹ́mi ò bá ṣiṣẹ́ wọn ò ní padà wá woman kan bẹ l'Amẹ́ríkà lára àwọn tí mi tí mò ń tà ó ti di ẹ̀mẹ́rin tí woman yẹn mo fọlọ́ṣẹ́ lẹ́dí tí woman yẹn ti wá rajà lẹ́yìn ìgbà tó kọ́kọ́ rà kan nínú àwọn first batch tá a kọ́ tajà fún lẹ́yìn ìgbà yẹn ó tún order fún èkejì ẹ̀ ní Òṣogbo lẹ́yìn yẹn full package ó tún order fún èkejì ẹ̀ lóṣogbo ó tún wá padà order míì again wá sí Amẹ́ríkà ó tún ti order míì a ṣe lọ deliver fún wọn ni pé wọ́n lẹ́nìkan tó máa bá wọn gbé ẹrù ní Òṣogbo yẹn a tún ti lọ bá wọn deliver fún wọn tán tún ti gbé tán tún ní wọ́n máa bá wọn gbé ẹrù yẹn wá ó di ẹ̀mẹ́rin return customer tó pọ̀ tí kìí ṣe kan tí kìí ṣe méjì tí ọjà mi ò bá ṣiṣẹ́ fún wọn tí instruction tí mo dẹ̀ fún wọn tán follow rẹ̀ wọn ò ní máa padà wá then mo ní àwọn ọkùnrin lọ́wọ́ mo ní ọkùnrin kan lọ́wọ́ but ọkùnrin yẹn olóbìnrin tó ń fẹ́ ni obìnrin tó níṣẹ́ lọ́wọ́ tí kìí ṣe wípé obìnrin tó máa rely lóun lórí tí ì ṣe pé bóyá ó máa retí pé kò ń tó fún lówó tí ò ní lè dá nǹkan kan ṣe òun náà máa support ẹ o àsọkọ gidi o but tí kìí ṣe wípé gbogbo ìgbésí ayé ẹ orí wọn àwọn ẹbí ẹ orí ni wọn ò gbálé lórí tí ó máa retí pé tí dádì ò bá tí ì dé kò ní lè raṣọ tí dádì ò bá tí ì dé kò lè ra magí ẹni tó náà níṣẹ́ tiẹ̀ tó ń ṣe tó ní business tiẹ̀ but tí ò nídìí ọmọ mọ́ tí ò nídìí ọmọ mọ́ ó lóun ò fẹ́ àwọn ọmọ pínpín bóyá ẹni tó ti wọ bóyá láti bí 35 to 40 50 tí ò nídìí ọmọ mọ́ tó náà kàn fẹ́ máa gbégbé sí ayé ẹ̀ tí wọ́n dẹ̀jọ́ máa ṣe lọ́kọ láya tọ́mọ bá dẹ̀ yọ ń bẹ̀ well tọ́mọ bá dẹ̀ yọ ń bẹ̀ well so kó fún mi ní mẹ́sẹ̀gì ìwọ tó bá ní interest nínú ọ but wọn ò fẹ́ lẹ̀ pa o wọn lẹ́ni tó bá ní ìgẹ̀ táwọn ó rí nǹkan dìmú nígbàyà rẹ̀ táwọn ó rí nǹkan dìmú níbi ìdí ẹ̀ àwọn ò fẹ́ pẹlẹskẹ o wọn ò fóbìnrin tó bá lẹ̀ pa jù tí díẹ̀ bá ti gbẹ jù téèyàn ó kàn wà lórí bẹ́ẹ̀dì tí ó dàbí wà téèyàn bá kàn kéèyàn ń gbági mọ́gi obìnrin téèyàn ó lè rí nǹkan fi tí ó lè bù tí ó bá di ọwọ́ méjèèjì mọ́ igbá tó bá di ọwọ́ ẹ̀ méjèèjì mọ́ àwọn òróǹbó tí ó rí nǹkan mu kì í ṣe ẹni téèyàn ò ní rí nǹkan fà tí gbogbo ẹ̀kan máa ti ṣe tí gbogbo èèyàn ti gbẹmọ láyà tí ó ṣe gbẹrẹ fúlẹ̀fù àwọn tí ò ní gẹ̀ẹ́bí ti àbáyé àwọn tí di wọn ó sì ṣe kì í ṣe pé kí ìdí ṣe bàyàn bíi tèmi náà báyìí pọ̀ tí ìdí yẹn ó ṣàti ẹ̀ ṣe díẹ̀ tí ṣèpò ó dúró re kì í ṣe àwọn tí ó lẹ̀ pa tán ńlá làwọn ń fẹ́ so tó o fẹ́ gbègbè sí ayé rẹ tẹ́sìjọ́ máa tọ́jú ara yín background noise ṣé background noise ń rí ó ń pariwo ni. So therefore bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ tó bá ní interest nínú wọn contact mi ìwọ tó fẹ́ máa gbádùn ayé ẹ̀ tí kìí ṣe wípé ọkùnrin tí ó mọ bẹ́ẹ̀ gbọ́ gbogbo bùkátà lórí àwọn ọmọ tó bí lọ́mọ wáká àbí àwọn ọkùnrin tẹ́ sọ pé grandpa kan lẹ fẹ́fẹ́ tí ó mọ tọ́jú yín tán tí ó dé stage kan tẹ́ mọ̀ pa gbàlagbà ni ìgbà yẹn lẹ mọ̀ pa gbàlagbà lẹ́ni yẹn ẹ lè fẹ́ wọn mọ́ lẹ́ lọ́ mọ́ wá wọn mọ́ pé ìgbà yẹn lẹ́ mọ̀ pé bàbá yín ò lè dóbò dáadáa mọ́ lẹ́ lọ́ mọ́ wá wọn tó yẹ pé àwọn olóko ẹṣin tẹ́ẹ̀rù kó wọn tán tẹ́ẹ̀mọ̀ lóko wọn rí ṣékélé tẹ́ẹ̀mọ̀ lóko wọn dorí kodò ẹ̀rọ bí ṣe ẹpọn wọn irọ́ ẹ̀yin tẹ́ẹ̀mọ̀ manage kì í sàmọ́ tí ó yẹ pé ọwọ́ ni wọ́n mọ̀ fi support abẹ́ yín ìwọ tó bá mọ̀ pàdó gan lábẹ́ rẹ mọ́ wà
mọ́ wà. Tó bá ti mọ̀ pábẹ́ rẹ ti jìn kòtò mọ́ wà. Ìwọ tó bá jẹ́ pé bóyá orí náà ń tì bọ̀bẹ̀ àmọ́ wà o. Bẹ́ẹ̀ ni tó jẹ́ wípé ọmọ ọlọ́rọ̀ bí ṣe ẹ̀pọ̀n ẹlẹ́pọ̀n ń ta kò sáàyè. Ìwọ tó bá dẹ̀ ti mọ̀ pé ó ní ṣọṣọ ní ẹ́ don't come here. Ó ní ṣọṣọ kiri ṣọ tó ò lè dákẹ́ tó yẹ pé gbogbo ẹjọ́ ìgbésí ayé ẹ̀ lọ́mọ rò kiri. O ò lè ṣe láì mọ́ rojọ́ òfò ẹjọ́ òfò tó wáyé ẹ̀ wá rò. Tó bá ti mọ̀ pé ò lè sọ́tọ̀ ọ̀bù mọ́ wà. So thank you so much. Thank you o. Èmi ń relé nù kẹ́ mọ́ bàdàrò. Òròlú yé nílé mi ọmọ olú fún adé òròlú ọmọ kẹláwẹ̀. Ó lépo nílé ni mo jẹ láni funfun mo níyọ̀ nílé ni mo jàtẹ́. Bẹ́ẹ̀ ni mo rìn wọ́ balùwẹ̀ láàrè mi ọmọ aládé sẹ́sẹ̀ fún. Ẹni pé bàbá mi lájò òní rọ́nú torí gbórí àwọn ẹni bí àtòṣìkà ní bàbá mi fi ń so mímu. Thank you so much. God bless you gifters. Àpò yín ò ní gbẹ o. Ẹ mọ̀ rí náà sí. Ẹ mọ̀ rí lò. Ẹ ṣeun gan ni o. Ṣé gbọ́? Thank you. À ń relé. Bye bye. Tá bá ti wá lọ tán, ẹ lọ dá pàdé tẹ́nílẹ̀ kẹ́ mọ̀ bú mi. Ìpàkọ́ tẹ́ni ọmọ ológo gbọ́ súkẹ̀. Orí ẹlẹ́gàn ló dàrú. Àìmọye ìbú mi gan tẹ́ máa ń ṣe so mi mọ̀ bóyá ẹ̀ ń bú mi. Ìgbà táwọn tó máa ń kọ́ tiẹ̀ ni mo kàn mọ̀ pa. Eléyìí tiẹ̀ tó ń bú mi ń bí. Mo kàn máa fi yín rẹ́rìn ni. Gbogbo yín kọ́ ní ìmọ̀ owó tẹ́ ẹ bá ń bú mi. So kẹ́ ẹ bú mi dáadáa o. Ṣé gbọ́? Ẹ mọ́ gbèjà wọn. Wọ́n ó sì mọ̀ lórí yín nínú election. Nígbà tí election bá dé, wọ́n wá darí yín lọ síbẹ̀. Ẹ nílé yí ba tọ́ọ̀nù. Ó dàbọ̀.